bá bùn kó bùn mi. Ẹni Ọlọ́run 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 bá bùn kó bùn mi. Ẹ dákun ẹ bùn mí nítorí Ọlọ́run. Ọlọ́run ò ní gbójú lọ́wọ́ yín o. Ìmọ́lẹ̀ yín ò ní dòkùnkùn. Ẹ ní wówó tì. Àtijẹ àtimu yín ò ní nira. Wọn ò ní gbé yín gbìn. Ìbànújẹ́ ò ní wọlé yín o. Ẹ bùn mí nítorí Ọlọ́run. Àyìn bọ̀dá tí ń lọ. Àyìn bọ̀dá. Ṣé máa wá òkè? Ṣé ìrè tó rí mi mo jẹun tó lè fún ẹ lówó? Ẹ jẹ́ má jẹ́ kí n kanra mọ́ yín. Tèmi gan ṣe wà yìí, bá sọ nǹkan tó ń ṣe mí fún yín ẹ máa kó ọwọ́ yín lé mi lọ́wọ́ ni. Kọ̀mọ̀dá ń lóhùn. Ó dá. Àṣẹ ní í ṣera rẹ̀. Aláìmọ̀kan. Ẹni Ọlọ́run bá bùn kó bùn mi. Wá ìtọ́jú ẹ̀ wá lè báyìí. Mi ò ní parọ́ fún ẹ. Ẹ̀rù ń bà mí. Ẹ̀rù ń bà ẹ́? Kí ló ń bà ẹ́ lẹ́rù? Ṣé bá ṣe máa bá lọ lélẹ̀? Níbi tí mo ti ń ṣiṣẹ́, iṣẹ́ bọ́ láàrin oṣù 6 tí mo bẹ̀rẹ̀ iṣẹ́. Mi ò gbọ́rú ẹ̀ rí. Until now, nǹkan tí mo ṣe tán fi lé mi níbi iṣẹ́ mi ò tíì mọ̀. Mo tún wà nílé for months. Ìwọ tún suggest pé kí n tún bẹ̀rẹ̀ business. O ní ká gba owó ní báǹkì, ká gba loan. Ilẹ̀ kan ṣoṣo tí bàbá ẹ fi ilẹ̀ fún ẹ, 1 plot, òun la tún fi ṣe collateral bank. A tún fowó bẹ̀rẹ̀ business, kò tún sọjà. Mo kọjá sí gbá, mi rẹ́ni rà láti bí oṣù kan. Mi ò tíì pa owó tá a máa dá padà fún bank as our monthly payment. Bẹ́ẹ̀ owó ṣọ́ọ̀bù náà ń lọ. Ó máa expire tó bá yá. Landlord wa tún ní ká kó wá. Owó ọdún kan àbọ̀ àbówó ọdún 2 again. Ayọ̀mídé, tí ò bá kí ń ṣe iṣẹ́ catering tí wọ́n ń ṣe tó máa ń rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kò tún ṣe gbogbo gbá o. Bẹ́ẹ̀ àti ìbíjọmọ ẹyọ kan lọ. Tá bá ti wá bí 2, 3, 4, ibo làbá wọn gbà? Kí làbá fi tọ́ wọn? Kí làbá máa jẹ? Ṣé nǹkan tó ń bà ẹ́ lẹ́rù nìyẹn? Don't you see I'm losing focus? All I think about is money, money, money all the time. Àbí? When last ni mo ti jí láàárọ̀ tí mo sọ fún ẹ pé you are beautiful or I love you? Ìgbà míì gan máa kàn máa nag unnecessarily for no reason. I understand. Ṣáà jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a wà láyé.
ṣebí tiwa tiẹ̀ ṣì bẹ́tà ju tẹlòmíì lọ. Èmi mọ̀ pọ́lọ́run ò gbàgbé wa, bó pẹ́ bóyá gbogbo ẹ̀ á dáa. all the time wàá kàn máa mú mi wálé ọkàn ẹ balẹ̀ àfi bí ẹni tó ní mílíọ̀nù lákàntì but ká má parọ́ ó fọ́nì ni wàláì kò fọ́nì nǹkan tí ìlú ìdá kò fọ́nì rárá o it's becoming in fact it's getting more worse every blessed day salary job ò safe àwọn tó ní bísínẹ́sì gan-an ẹ̀rù ń bà wọ́n. Àdúrà ni ká máa gbà. Jẹ́ kí n lọ bẹ́ẹ̀ gbóúnjẹ wa kó tó tutù. Thank you. Ọlọ́run á jẹ́ kó dáńjọ́ kan. Wàláì tí n bá ní kí n ṣépè fún Real Madrid lẹ́ni yìí in fact ọkàn lọ bá géèmù yẹn jẹ́ ni fún mi ṣá just 5 minutes ọkàn fòṣì ara wọn bá ọgbẹ́ jẹ́. èmi làá wàá ṣe báyìí ṣé ń pè é ní àbí ń tẹ̀lé ẹ lọ síbẹ̀. Kí lẹ fẹ́ lọ ṣe? ṣèbá lọ bẹ́ẹ̀ náà ni àbí kí n láwa fẹ́ ṣe ẹ̀bẹ̀ láàbò síkà. Ẹ fẹ́ lọ bẹ̀? Màámi, àbí nǹkan tí mo ń sọ òye yín ni. Ó lóun ò lè fẹ́yàwó méjì. Ó lágbára àwọn ò gbé, wọn ò lè gbóbìnrin méjì sínú ilé. So tí n bá lọ bẹ̀, kí ni àrídájú wípé ó máa gbà? Ibo ni wàá bọ́ síbẹ̀ ìwọ lọ́n ẹlẹ́dàá mi. Èmi gan ló dé tí ìgbésí ayé mi wá rí báyìí. Ọmọ 3. Màámi ó ti sú mi. Alákọ̀ọ́kọ́ bọ́, ìkejì náà tún bọ́, ẹlẹ́kẹta tún lélẹ̀. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé, gbogbo wọn ń lọ lórí kọ̀ọ̀kan náà ni. Nkú sinmi àdúrà, Ọlọ́run rínú mi. Àbábíyamọ òun ni ó sọ pé kó ń bímọ kó mọ jèrè ọmọ. Ó tiẹ̀ sí mi gan lára bí n bá ní parọ́. Àti ẹ̀tún àwọn ibi tá a tún dojú kọ báyìí. Adéwálé ńkọ́? Wọ́n mọ̀ sọ tèyí ò mọ̀. Ọ̀rọ̀ rí ò tiẹ̀ láǹkúrí kankan, ọ̀rọ̀ ayé rí ò yé mi. Kí ló ṣẹlẹ̀? Tẹ́tẹ́ ní fìgbésí ayé rẹ̀ ta kiri. Bí n bá kó ibi tí ó ti rí báyìí. Gbogbo owó ọ̀ ni ó palẹ̀ mọ́ tí ó rí fi ta tẹ́tẹ́. Ìgbà olówó bẹ̀rẹ̀ gbogbo pálapàla yẹn. Ṣé nǹkan tó yẹ kó máa ṣe ń sìn nìyẹn? Bí n bá tiẹ̀ ní òsún mi báyìí, ń parọ́ fún ọ ní o, Rọ́ládé. Ìyẹn wáyé lèmi náà sáà wáyé. Adé wá bá mi bíbà. Bọ̀dá Kọ́lá ńkọ́? Ṣé ń gbúrò wọn? Àbí kí mo wá ṣe kí mo ṣe wọ́n lẹ́dàá mi. Màámi, wá ìtẹ́ wá ń sọkún sìn. Ṣé mo kàn béèrè Bọ̀dá Kọ́lá lọ́wọ́ yín ni? Ṣé mo ní kí ẹ máa ké ni? Mi ò mọ nǹkan tó ń pa yín nígbè ń sìn o. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó yọ lọ́hùn. Ó dẹ̀ dá mi lójú pé tó bá pẹ́ tó bá yá a máa bọ́nú ẹ̀ náà ni. Ó yẹ pé géèmù yẹn. Play géèmù yẹn lẹ́ẹ̀mejì. Then nọ́mbà yẹn 4 tó wà wájú yọ kó fi 2 sí kó fi play ẹlẹ́kẹta. ok so tí a mọ̀ kó tó máa ń fọ́nà sí mi jù. Kí nìyẹn? tó bá ń gbàdúrà pé kò lówó tó lọ́wọ́ eventually gbàdúrà ẹ̀ tó lówó tó bá ti lówó yẹn tán báyìí kò sọ́gbọ́n ẹ̀ ní nǹkan kan míì tún wà tó o tún fẹ́ kọ́lọ́n tún ṣe fún ẹ wàá tún wá bẹ̀rẹ̀ àdúrà yẹn lọ́tọ̀. Ìyẹn la máa fi mọ̀ pé Ọlọ́run ò lè fún wa gbogbo nǹkan tán. Títí táyé máa fi parẹ́, àwọn èèyàn a sì máa béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ni. Ṣé Ọlọ́run tóbi o? Wàláì, Ọlọ́run lágbára. Ọmọ ẹ̀dá ò lè ní ìtẹ́lọ́rùn láyé láyé táyé á fi parẹ́. Kí nìyẹn? Ọ̀rọ̀ tájọ́ sọ. Ọ̀rọ̀ tá a sọ, èwo nìyẹn? Mọ́mì ẹ̀ àtàwọn àbúrò ẹ̀. Babes, mo rò pé ó ti gbàgbé ọ̀rọ̀ yìí ni. Ó mọ̀ pé mi ò lè gbàgbé nǹkan bẹ́ẹ̀ yẹn náà. Kò dẹ̀ rántí pé ó ṣèlérí fún mi. Ayọ̀mídé, ṣé bá ṣe ń gbígbésí ayé wa pẹ̀lú dùnnú àti ìfọ̀kànbalẹ̀ yìí, ṣé o láìkẹ́ ẹ̀ ni? Ìwọ fúnra ẹ mọ fámílì mi. Òun bọ́ ṣe máa ń hùwà. Àgàgà màámi. Ìwà wọn sí ẹ. Ó mọ̀ pé wọn kì í fẹ́ rí mi látàn. And still,
ó fẹ́ kí n lọ kí wọn kí n tún lọ rí wọn. ìyẹn nọ́mà náà ara àwọn nǹkan tóbìnrin máa ń fèsì nílé ọkọ nìyẹn wàhálà yẹ ọkọ àtàwọn àbúrò ọkọ but obìnrin lèmi náà tọmọ mi ọkùnrin bá sá lọ fún mi nítorí ìyàwó ẹ̀ inú tèmi náà lè dùn so èmi rò pé mọ́mì ẹ̀ fẹ́ rí ẹ. Màámi fẹ́ rí mi kí ni mo ní tí mo fẹ́ gbé fún wọn jọ every time tí má lọ sílé lọ kí wọn ta ló máa ń sponsor mi no be you. kò mátà ṣáà gbìyànjú kó lọ rí wọn kó jẹ́ kó tún ṣàdúrà fún ẹ. àdúrà ṣá gbàdúrà fún mi tó bá jẹ́ pé lóòótọ́ àdúrà tó ń gbà ó ní impact nínú ayé mi ni for how many years tán ti ń gbà àrí kókó àbí tádùrà wọn bá gbà lórí wa àtèmi àtàwọn àbúrò mi tó kù ṣé ojú kan bí omi adágún tá a wà yìí ṣé bẹ́ẹ̀ la máa wà ṣé àtìní jù báyìí lọ ṣáwọn ògbó tí ní máa gbádùn wa wo my dear bí mo ṣe wà yìí nǹkan tí mo fẹ́ kò ju pé àtèmi àti fámílì mi ìyàwó mi àtọmọ mi ni mò ń sọ o bá a ṣe ń gbé nígbésí ayé àlàáfíà yìí kó dẹ̀ continue bẹ́ẹ̀ mi ò tún fẹ́ wàhálà kankan mọ́ mi ò fẹ́yàn tí máa lọ visit tátún wá da àná dá yẹ̀pẹ̀ sínú gàrí fún mi abeg tèmi ó tó mi lẹ́rù o. má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò sírú nǹkan tí ò bá ṣẹlẹ̀ láàrin ìyá àtọmọ ìyá nìyá máa jẹ́. pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ lẹ́yìn náà ó sì fẹ́ kí n lọ. yes. ok tí n bá ti lówó lọ́wọ́ màá lọ. mo fẹ́ lọ ṣiṣẹ́ kan ní Tuesday ní Kòròdú mo dẹ̀ máa lò tójọ́ méjì so tí n bá dé ìwọ lè máa lọ lọ́jọ́ Saturday. alright ó ṣe. ṣé o lè ṣiṣẹ́ tíṣà ni. ní skul wo nìyẹn ṣé gbogbo àwọn skul tó wà ládùúgbò tó wọn máa fi 15k lọ́yàn lóṣù èmi inú wọn gan pẹ̀lú 15k ọ̀hún náà wọ́n á tún jẹ staff wọn sálárì. wọ́n ní di teacher in school wa àwọn èèyàn dẹ̀ ti apply but wọ́n sì ní the maths teacher ṣé o lè kọ́ mathematics. mathematics kò ń ṣe pé mi ìmọ̀ maths àbí bóyá mi ò lè kọ́ maths but ó mọ̀ pé mi study maths in school. chemistry ńkọ́. wo you know what mi ò like teaching job mi ò like rárá. o ò like iṣẹ́ teacher but o like kó máa ta tẹ́tẹ́ kiri. kí ni gbogbo eléyìí báyìí sí ṣé o fẹ́ máa bú mi ni àbí ṣé nítorí mo ti ń gbowó lọ́wọ́ ẹ̀ ń sìn o ti lè sọ̀rọ̀ sí mi anyhow. ṣó ti wá ń bínú ni ṣebí mo ń try láti bẹ ìsọ̀rọ̀ náà ni. mi ní kó má bàa mi sọ̀rọ̀ but o kàn lè má sọ̀rọ̀ sí mi torí o ti mọ weak point mi. ó dá má bínú. ọmọ yóò lè gbọ́rọ̀ mímọ nǹkan tó rí lára bọ̀bọ̀ good for nothing yìí. Dùnní jọ̀ọ́ ṣé o máa sùn tá àbí àbò fẹ́ tẹ̀lé Déwálé lọ sílé wọn. àǹtí mi ti dé jẹ́ kí n lọ attend sí wọn. àǹtí fún mi ẹ kúrọ̀lẹ́. báwo ni Adéwálé àmì tó bẹ̀ ń kíkì. ẹ wo ilé ti ṣú ẹ máa ríra lọ́la ó dàárọ̀ kẹ́ bá wa kílé. babe good night. ó dàárọ̀ o. Dùnní ẹ má bínú. òun náà má bínú bí mo ṣe embarrass enter but mo rò pé o mọ̀rí tí mo fi ń ṣe gbogbo nǹkan tí mo ń ṣe yẹn. Dùnní mi ò ní kó má ní boyfriend àmọ́ etí mi ti kún ní gbòòrò nǹkan tí mò ń gbọ́ nípa fámílì Adéwálé ò dáa rárá kò ń tiẹ̀ ń ṣe nǹkan tó dùn gbọ́ létí rárá àtọ̀ ìwọ náà dẹ̀ mọ̀ tí ìfẹ́ bá tiẹ̀ fọ́ ẹ lójú kò ń ṣe bóyá pé tí ẹ̀ di sí gbogbo tó ń ṣẹlẹ̀ náà gbogbo ọmọ tí ìyá wọn bí kò sí kankan nu wọn tó ṣoríire ta ló mọ̀ bóyá ègún ìdílé kan àbí pé ìdílé kan ló ń yọ wọn lẹ́nu. kò ségun kankan nu fámílì wọn àsìkò Ọlọ́run ni ò tí tó. jọba ló ṣe mọ pásítọ̀ Pẹ̀rọ. mo ti béèrè lọ́wọ́ ẹ̀ rí
ó dẹ̀ ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú fámílì àwọn. Oh, so o ẹ̀sẹ̀ kó pé ẹ jókòó kó máa sọ fún ẹ pé ogun jà wọn àbí? Àkọ́bí wọn Brakola, mi ò lérò pé wọn bọ̀dá yẹn wọ́n ti kúrò lé tipẹ́tipẹ́ tí wọ́n padà wálé àti ẹ̀sùn gbọ́ pé ìyàwó gan ló ń bọ́ wọn níbi tán wà. Sẹ́kọ̀ bọ́ wọn náà ńkọ́ sista Rọ́ládé tí ń bá ní ṣìkà bóyá ilé ọkọ ẹlẹ́ẹ̀kẹta sílẹ̀ kẹrin náà máa wà báyìí kò dẹ̀ sí nǹkan míì lórí ọ̀rọ̀ ẹ̀rọ wọn bíi náà ni. ṣé wàá rí èyí Adéwálé tó ń pè nífẹ̀ẹ́ ayé ẹ̀ tó fẹ́ para ẹ̀ sí lọ́rùn yẹn látìgbà tó ti graduate kúrò ní school iṣẹ́ wo lórí lọ́wọ́ ẹ̀ tó ti ṣe rí? Adéwálé. Àǹtí Rọ́ládé, ìgbà wo lẹ dé? Mo ti wà mí báyìí látago 4. Wá jókòó náà. Ṣé mi ò sọ fẹ́ kó yé máa pẹ́ǹtà mọ́? O kì í gbọ́rọ̀. Ẹ wò Àǹtí Rọ́ládé, mo ní parọ́ fún yín. Kò sí anything fún mi nínú ilé yìí mọ́. Ìta ló ń fún mi ní vibe. Tí má jókòó sínú ilé látàrọ̀ dálẹ̀, ó máa ń dàbí ẹ̀fàyà ni. Bọ̀ still náà kò yẹ kó máa rìn lóru. Ká tiẹ̀ wá pààyàn tì. Ṣé o mọ̀ pé inú mọ́mí ò dùn sí ẹ? Kí náà tún ni mo ṣe fáwọn? Wo bó ṣe fúnjú pọ̀ Adéwálé. Wá ẹ̀ tó ń ṣe báyìí. Ìwọ náà dẹ̀ mọ̀ bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Ṣé bóyá kó ṣe máa wà ló ṣe ń wuyi Adéwálé? Àǹtí Rọ́ládé, kí lẹ tún fẹ́ kí n ṣe? Kí lẹ̀yin rò pé kí n tún ṣe? For the past 23 years of my life, inú ilé náà bí mi sí. Ibẹ̀ ni mo ti dàgbà. Ibẹ̀ ni mo ti kàwé. Àtìgbà tí mo ti parí ìwé ọ̀hún náà, mi ò tí ever step out of this house for once. Anytime tí mami kà attempt pé kí n máa lọ, tí n bá pè mami pé kí mami, mo fẹ́ travel. Ẹ jẹ́ kí mi náà change environment bó tiẹ̀ máa dá fún mi. Mami á máa sunkún. Wọ́n á ní àwọn ẹgbẹ́ ẹ fi mí lẹ̀. Èyí tó lọ lé ọkọ. Èyí tó fi mí lẹ̀ tó lọ fẹ́yàwó lọ́nà jíjìn, ó lọ fẹ́yàwó. Ìwọ tó tún kùkù mi, ó tún fẹ́ fi mí lẹ̀ ni. Wọ́n á máa ké, wọ́n máa sunkún. Ó kè ń sìn. Dídúró tí mo wá dúró tì wọ́n nú ilé látọdún yìí, kí ló dà fún mi àǹtí mi? Ẹ jẹ́ kí n tiẹ̀ béèrè lọ́wọ́ yín. Kí ló gbé yín wálé? Kí lẹ tún wá ṣe ńlẹ̀? As usual, àbí? Ọkọ yín tún ti lé yín jáde. Yes. Ó fún yàn kan lóyún ta. Mo dẹ̀ ní mo wà òkè pẹ̀lú ẹ̀ pé kò sí problem kó máa mẹ́ni ẹ̀ bọ̀ wálé. Mo ní mi ò mind para mi gbà. Àmọ́ níṣe ló fárígá tó ní láyéláyé n ò lè gbéyàwó méjì sínú ilé ọ̀hún. Ó ní kí n máa bá tèmi lọ. For how long? For like 3 months now. Mo tiẹ̀ ṣì ní sùúrù bóyá ó máa change mind ẹ̀. Ìgbà tí mo dẹ̀ dúró tí mi ò rí yàtọ̀ tí mo ṣe kúrò ń bẹ̀ léni nìyẹn. Àǹtí mi, ilé ọkọ ẹlẹ́ẹ̀kẹta. Àǹtí Rọ́ládé, what is happening to our life? Kí ló ń ṣẹlẹ̀ sí ìgbésí ayé wa? Àti ìyá àti bàbá, wọn là wọn lò. Inú hílà hílò láti kàwé. Àwa náà mà tún rèé. A tún ti bẹ̀rẹ̀. Wàhálà tí ìyá àti bàbá ṣe títí tán fi dàgbà. Òun la tún kò mọ́ yìí o. Àǹtí mi, àti jẹ àti mu kò máa easy fún wa. What is happening? Kí ló ń ṣẹlẹ̀? Ṣé ẹ̀yin ò rí pé ọ̀rọ̀ wa ó ń fẹ́ àmójútó gidigidi? Ó, èmi rò yí pé coincidence lásán ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. At least Brakola ṣàwà òkè pẹ̀lú family wọn tiwọn. Àwọn náà decide láti má bẹ anybody sọ̀rọ̀. Ẹ wo, Àǹtí Rọ́ládé, ìròyìn òkèrè lẹ́gbọ́ o. It is not true. Irọ́ tó jìnnà sóòótọ́ ni. Ẹni téèyàn ò bá rí, kí ẹ má bínú sí o. Brakola, wọn lówó o. Àwọn náà làwọn lù. Wọ́n struggle ni. Gbogbo responsibility lé wọn pátá. Mi ní tàn yín. Ìyàwó wọn ló ń gbọ́. Tí Brakola bá wálé, tán bá gara wálé, ìyàwó wọn ló wà nídìí ẹ̀. Brakola gan face a lot. Tó rán jìnnà sí wa, wọn ò wálé mọ́. La ṣe ń rò pé bóyá wọn lówó lọ́wọ́. Wọn ò lówó o.
ẹ̀yin náà dẹ̀ mọ̀ ẹ mọ̀ kan tó fà á tí ò fi wálé mọ́ torí ọ̀rọ̀ tán sọ sí mọ́mì lọ́jọ́ sí the last time tán wálé ọ̀rọ̀ tó dìjà òun ló fà á tán fi wálé mọ́. èmi rè ń jókòó yìí o ẹlẹ́fẹ́ bá mi sọ̀rọ̀ ṣé ò sàṣà burú ṣé dáadáa ni. Àǹtí mi ló ní àwọn fẹ́ bá yín sọ̀rọ̀ kan. Àǹtí Rọ́ládé. èmi alóde tẹ́ǹtì mi síra yín kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ sọ̀rọ̀. Màámi èmi àti Adéwálé nígbà tó wọlé lálẹ́ àná mo try láti bá a sọ̀rọ̀ lórí gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ bá mi sọ ó dẹ̀ promise mi ó lóun máa change. yóò kú bá ń dáa fún ọ. Àǹtí Rọ́ládé ṣé nǹkan tí màá ti ń jọ sọ nìyẹn ni. ẹ wò mọ́mì tí àǹtí mi ò bá lè sọ̀rọ̀ èmi á sọ̀rọ̀. ìgbà tí mo wọlé lálẹ́ àná tí mo bá àǹtí mi nù lé wọ́n kó àlàyé wọn ṣe fún mi nǹkan tó ṣẹlẹ̀ èmi náà dẹ̀ sọ fún wọn nǹkan tójú mi ń rí so àjọ wa sọ láàrin ara wa pé ìgbìyànjú màámi kò tó lórí wa àgàgà èmi yìí mo ní màámi ti jókòó tẹ̀tẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ wa jù màámi jókòó tẹ̀tẹ̀rẹ̀ ṣe bí abiyamọ ní ṣé nǹkan tójú wa ń rí yìí lójú ayé yín ṣó tẹ́ yín lọ́rùn ni màámi ẹ dìde ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ wa ó ti ń sú wa we are getting tired ọjọ́ ń lọ lórí wa màámi ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ wa ṣẹ́rí èmi gẹ́gẹ́ bí ẹnìkan ó ti sú mi màámi mi ní tán yìí ó ti sú mi. ìwọ náà ní sùúrù fọ́ọ̀dẹ̀ tí ń lọ sókè jù náà. sí nǹkan tẹ́ wọ́n ń sọ ní ìsinmi pé wọ́n ìsàbíyamọ gidi. mo ti gbìyànjú kì í kú sí pé bóyá mo kàn dákẹ́ àbí pé bóyá nǹkan ń wò lórí ọ̀rọ̀ yín kódà ìdí tí ò jẹ́ ní tí ìpè gbogbo yín pé kẹ́ ẹ mọ̀ bọ̀ ń lé torí ọ̀rọ̀ bọ̀dá yín ni Kọ́láwọlé ibi tèmi náà nà zẹ́ta sí ibi tí mo lọ bàbá tí mo rèé bá ó ní kí n rí dájú pé mo kó gbogbo àwọn ọmọ mi jọ kí n sì jókòó kí n bọ́ ṣe pàdé kò sígbà tí mo lè pe Kọ́láwọlé báyìí ìyún ẹ̀gbọ́n yín kò ní dá mi lò ìdí nù kí lẹ tó fẹ́ kí n tún ṣe kó sì tó di pé mo lọ sọ́dọ̀ bàbá tí mo lọ kò sí orí òkè tí ì tí ì yà tán lórí ọ̀rọ̀ àdúrà àbí sọ́dọ̀ àwọn aláàfáà ní ká sọ ni lóríṣiríṣi ọ̀nà lórí kìsì ni lórí ká lè tàn mọ́lẹ̀ sí ti ń ṣẹlẹ̀ náà ni gbogbo ibi tí mo sì yà sí rè nǹkan kan náà gbogbo wọn tẹnu mọ́ àmọ́ kò yé mi gbogbo ẹ̀ kàn dojúrú ni bí ẹsẹ̀ dé lọ. kí ni wàá sọ. bàbá tí mo rèé bá gbẹ̀yìn ó ní àfìgbà tí mo bá pe gbogbo yín jọ kó tó di pé mo lè sọ nǹkan kan. sọ nsìn bọ̀dá Kọ́lá ló ń dá wa dúró báyìí. ńgbà Kọ́láwọlé bá dé àhín iná tí gbogbo ẹsẹ̀ péjú ìgbọ́n ní tó wá sọ tí bàbá sọ fún mi. báwo ni ṣó máa pè wọ́n wọn náà mọ̀ pé tí n bá pè wọ́n wọn ò ní gbé kọ́ọ̀ mi. máa pè ìyàwó wọn ọ̀dọ̀ ìyàwó wọn ni màá gbà wọlé. all right. ẹni ọlọ́run bá bọ̀ ó bùn mi ọlọ́run ní gbójú lọ́wọ́ yín o ẹ ṣàánú mi nítorí ọlọ́run ẹni ọlọ́run bá bùn kó bùn mi ẹni ọlọ́run bá bùn kó bùn mi ẹni ọlọ́run bá bùn kó bùn mi ìmọ́lẹ̀ ara yín ọlọ́run ní gbàdánù ẹni ọlọ́run bá bùn kó bùn mi ojú tẹ́ fi ń ríran kò ní fọ́ ẹni ọlọ́run bá bùn kó bùn mi etí tẹ́ fi ń gbọ́rọ̀ mọ̀ nídìí ẹ ṣàánú mi nítorí ọlọ́run. ìwọ ọlọ́run jẹ́ ká jẹ́ gbogbo lénìí o àná ti lọ òní ló kù o nǹkan tó ṣẹlẹ̀ lánàá dákun ọlọ́run má jẹ́ kó tún ṣẹlẹ̀ sí mi lénìí o gbogbo ẹsẹ̀ tó bá wọnú ṣọ́ọ̀bù ilé ni tó wá nájà dákun ọlọ́run má jẹ́ kí wọ́n ná ọjà mi lásán o kán náà kán tún rà á ní o kán kówó lẹ̀ ní o. ẹni ọlọ́run bá bùn kó bùn mi ẹni ọlọ́run bá bùn kó bùn mi ẹ dákun ẹ bùn mí nítorí ọlọ́run. ẹ má wọrí bọ̀dá Adéwálé
èmi àti ẹ̀ ń sọ̀rọ̀ nípa ìlálẹ́ àná ó dẹ̀ ti gbà láti wá rí mọ́mì. All right, Aunty Ayọ̀mídé. Ẹ wo, mo trust yín ni o. That's why tí mo ṣe pè yín, mi ò ṣe pẹ̀gbọ́n. So ẹjọ́ torí Ọlọ́run, gbogbo ọ̀nà ẹ bá wa bá wọn sọ̀rọ̀. Ìpàdé yìí ẹ̀ ó wà very very important. Kán jọ, kán wálé. Kì í ṣe lórí àwa nìkan, àtàwọn náà ni gbogbo wa ló jọ wúlò fún. Ṣé gbọ́ mà? Kò sí wàhálà, ó máa wá, in fact ó yẹ kó ti wá gan-an but kò sówó púpọ̀ lọ́wọ́ ẹ̀, so lágbára Ọlọ́run títí Saturday ẹ máa rí. Ok, ẹ ṣé gan. Ẹ bá mi kí Adùnọlá. Ìyàwó wọn ní tó bá di Saturday lágbára Ọlọ́run máa wálé. bó o wá ni síyàwó rẹ ń tẹ̀lé bọ̀. Màámi, kí ló dé tó fẹ́ kí ìyàwó wọn tẹ̀lé wọn wá láàrin èmi àti yín? Ẹ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ wúmà yín. ṣé ìbéèrè tí mo béèrè ti pọ̀ jù ni. Màámi, wá ìtẹ́ ṣe ń béèrè. Bùrákọ́lá nìkan la nídìí bíbà. Kí náà fẹ́ mú ìyàwó wọn wá ṣe? So ẹ fìyàwó wọn lẹ̀. Ẹ wo, nǹkan tèmi á sọ ni pé ẹ jẹ́ ká maintain good behaviour. In case tán bá padà wálé, ẹ jọ̀ọ́. Ẹ̀yin náà mọ̀ the last time tán wálé, ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀. Ẹni ọ̀rọ̀ tó máa bí wọn nú, ẹ má jẹ́ ká sọ. Tó ti yé yín, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Gbogbo wa la mẹ̀gbọ́n, ọ̀rọ̀ kékeré ló máa ń bí wọn nú. Wọn ò dẹ̀ rárá gbọ́rọ̀ sí. Tẹ́ bá sọ ẹni ọ̀rọ̀ kan tó bá bí wọn nú sìn, especially ẹ̀yin obìnrin, ẹ̀yin lè máa ń dálẹ̀. Tẹ́ bá sọ̀rọ̀ tó bá bí wọn nú, tán bá bínú lọ, ẹ lè dá wọn dúró. Èmi gan lè dá wọn dúró. So ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká maintain steeze wa, ẹ jọ̀ọ́. Ṣẹ́yìn náà ti gbọ́ nǹkan tó sọ. Tí wọ́n bá ti dé, ẹ jẹ́ kí gbogbo wáyà bẹ̀ wọ́n. Ká jẹ́ ká láfíà jọba nù lé. eré àwọn ọmọ yìí ti pọ̀ jù. àwọn pẹ́rẹ́ǹtì mi gan sef wọn ò kí ń try. tọ́mọ bá tiẹ̀ gbá assignment wálé kó tó máa bọ̀ ní school láàárọ̀ ọjọ́ kejì ó yẹ kó check ìwé ẹ̀ bí ó ṣe àbí kò ṣe. Jacob Ìyàndá, come here. Why don't you do your assignment? Can't you talk? Ẹ lọ́n ti fún mi. Ó yá go and sit down. tó bá ti kúrò níbi iṣẹ́ nírọ̀lẹ́ lọ sí shop Madam Gold kó lọ ṣe irun orí ẹ̀ ń bẹ̀. mo ti book sílẹ̀ fún ẹ mo ló ń bọ̀ mo dẹ̀ sanwó fún wọn. All right ma. Ẹ ṣé àǹtí mi. Ẹ ṣàánú mi nítorí Ọlọ́run o. Ọlọ́run ó máa bùkún yín o. Ìmọ́lẹ̀ ara yín ò ní dóòkùn. Bàbá afọ́jú yìí kò síbi tí wọn kì í rìn dé. Àwọn oníbàárà kí ló kàn wọ́n? Wọn ti fẹ́ mọ nǹkan táwọn èèyàn go through. Tí yín ni kẹ́ ti gba bára. Ẹ fẹ́ mọ̀ bóyá ẹni tẹ́ fẹ́ tọrọ owó lọ́wọ́ ẹ̀ gan-an bóyá òun kan ti jẹun. Ẹ máa wo Chibuzor lọ́ọ̀kan. Àwọn èèyàn ń wọ ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n rajà. Àbí kí n ra megaphone? Kí n ra megaphone? Kí n máa gbé síbi iwájú tá ń bíbà? Kó máa pariwo lálálá bí tàwọn àbókí yẹn. Kó máa pariwo lálálá. Kó máa dàdúgbò láàmú. Gbogbo àwọn tó bá ń kọjá kó máa rí ṣọ́ọ̀bù mi. Condemn phone, condemn laptop, condemn iron. We are buying in a good price. Kó máa pariwo tọ̀dọ̀ mi náà. Come and buy your clothes here. Your shoe, your trousers, your chinos, your jeans. Bóyá tán bá tiẹ̀ ń kọjá tán ń gbáriwo, wọ́n máa ya ṣọ́ọ̀bù tèmi náà. After all, àwọn èèyàn sá ń tà. Èmi ni mo ya pàtẹ́mátà. Ó dẹ̀ dá mi lójú pé ọ̀rọ̀ mi ò sojú lásán. Kó má lọ́jọ́ ogun ìdílé kan ló ń tẹ̀lé mi káàkiri. Good day, ladies and gentlemen. I welcome you to the new evolution. And as we all know, the CEO, Mrs. Ayomide Arowolo, she's on her way.
But according to her, she said the meeting should go on while I give her the report when she's around later today. Mo fọlọ́run sí ẹ o. Thank you. Mi ò lè lò ju ọjọ́ méjì lọ. Thursday nìyẹn. Yes, or ìrọ̀lẹ́ Wednesday tá bá tètè ṣetán. Ìwọ náà mọ bí iṣẹ́ olópò ṣe rí. Lẹ́yìn pátí, a ṣì máa fọ àwọn abọ́ àtàwọn kọ̀ọ̀kan náà. It's alright. Àmọ́ jọ̀ọ́ torí Ọlọ́run, má fòrò rin o. Tílẹ̀ bá ti ṣú, dúró sọ́hùn o. Ìwọ náà mọ bí Kòròdú ṣe rí o. Mo ti gbọ́. Bá mi tọ́jú ọmọ mi o. Màá pè ẹ́ tí má dé Kòròdú. It's alright. Mo dẹ̀ ní kó jẹ́ kí n sìn ẹ́ dé park onírárá. No, má worry. Ṣáà mú Adùnọlá lọ sí school. Okay. Love you, baby. Love you too. Madam. Hello, madam. Dérelé níbo ló wà náà? Ṣé kò yẹ kó ti débí ni? Ẹ má bínú mà, mo ti fẹ́ dọ́dọ̀ yín mà. Are you ready? Yes, sir. Alright. Fún mi ìṣẹ́jú kan. Jẹ́ kí n pe mọ́mí ẹ̀. Kí n bèrè bóyá ó ti dé park. Hello there. Mo ti wà nínú bus. Èèyàn kan náà ló kù nínú mọ́tò yẹn kí n tó dé park. Alright. Kò sí wàhálà. Safe journey. Sorry dear. Oya, jẹ́ ká lọ. Báwo ni Adéwálé? Ṣé ò ń jáde ni? Yes, ó ní game kan tí mo play lánàá, so mo fẹ́ lọ check ẹ̀ bóyá ó wá. Tẹ́tẹ́ again. Ẹ wò, Àǹtí Rọ́ládé, mo ti sọ fún yín. Àwọn nǹkan tó ń fún mi vibe nìyẹn. If not, bóyá ọ̀tá mi ò bá ti ronú kú. So gbogbo àwọn ọ̀rọ̀ tí mo bá ẹ sọ kò sọ̀rọ̀ lórí àbí Adéwálé. Mi lè bá ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mọ́. Àǹtí mi, ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí. Advice tí ò lówó lórí. Ẹ dẹ̀ rò pé máa gbọ́. Kò jọ o. So ó dìgbà tí n bá tó lówó lọ́wọ́, gbà yẹn lẹ́nu mi máa tó ka ẹ̀. Ìgbà yẹn máa tó lẹ́nu rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sí ẹ. Ẹ wò, Àǹtí Rọ́ládé, ẹ jẹ́ ká fìyẹn lẹ̀. Ọ̀rọ̀ ọjọ́ mi ni. Ẹ̀yin gan fúnra yín tẹ jòkó sílé. Ṣé bẹ́ẹ̀ ṣe máa jòkó sílé lélẹ̀? Títí another handsome màmí àtúnfidé. Tá tún wá sọ pé òun fẹ́ fẹ́ yín. Àbí I don't understand. Ìyá ẹ̀ fún nǹkan tó sọ yẹn. Ṣé èmi tó ń wò yìí mo jẹun tó tún fẹ́ marry àbí? Owó ni mò ń wá bí mo ṣe wà yìí kí n gbájúmọ́ business mi ni kí a máa ṣe online business ní wẹ́rẹ́wẹ́rẹ́ kó dẹ̀ máa mọ́ wọlé fún mi. Nǹkan tí mo fẹ́ nìyẹn. Kí lẹ̀ ń tà lọ́nà? Woman kan wà tí mo mọ̀ ní Balógun market. Wọ́n máa ń ta àwọn ready-made, àwọn ready to wear yẹn. Ó dẹ̀ máa ń import wọn ni. So a máa polówó àwọn ọjà yẹn. Tá bá dẹ̀ ríyàn tó fẹ́ rà, èmi kàn máa chat wọn ní WhatsApp. Màá sọ size customer yẹn, màá dẹ̀ sọ color tó fẹ́. So wọ́n dẹ̀ máa gbáṣọ yẹn fún mi ní discount price. Èmi náà máa fowó díẹ̀ sórí ẹ̀. Bá tún mi ṣe máa rówó tèmi díẹ̀díẹ̀ náà nìyẹn. So ọjà ọlọ́jà lẹ́yìn bá polówó. Ṣé tẹ bá polówó ọjà yẹn, ṣé ẹ máa rówó mẹ́ dáadáa? Ọjà ò kí ń wá léraléra bẹ́ẹ̀ yẹn náà, but àgbà tí mo ti bẹ̀rẹ̀ mo ti ta bí aṣọ 3. Okay, ẹ continue. Àdúrà mi ni pé kí another handsome man kó tètè dé, kó tún wá mú yín. Ìwọ tó serious yìí. Nǹkan la máa jẹ láàárọ̀ ìbá. Ẹ̀bà àti ilá. Ẹ̀bà. Àtọbẹ̀ láàdì tàbí kí n ló sọ? Yà, pẹ̀lú ẹja òṣùká ègùn. Ó mú ọgọ́ dé sọ́gọ́ sẹ́f. Ìgbà tá a parí meeting, mo try kí n tiẹ̀ convince wọn pé kán gbé fáìlì yẹn fún mi. Pé tẹ bá dé, personally màá dìde fáìlì fún yín.
In fact, mo tún jẹ́ kó mọ̀ pé in the next 2 days, a máa kó material wá. But Mr. Chris, wọ́n yarí o. Wọ́n ní rárá, àwọn ò lè gbé fáìlì yẹn fún mi. Àwọn fẹ́ rí yín ni pé àtàwọn àtẹ̀yìn ẹ gbọ́dọ̀ ríra káwọn tó gbé fáìlì lẹ̀ ọ̀ káwọn tiẹ̀ tó tọwọ́ bọ díìlì yẹn rárá. Má dá lóhùn, ó mọ nǹkan tó ń ṣe. Ṣé aṣèjọ ń ṣiṣẹ́ pọ̀ ní tí ò bá rí mi? Ó mọ nǹkan tó ń fẹ́, èmi náà dẹ̀ mọ nǹkan tó ń wá. Olójú kòkòrò. Lọ gbé rìpọ́ọ̀tì yẹn fún Yẹ́misí. Jẹ́ kó ṣiṣẹ́ lórí ẹ̀ kó wá gbé fún mi. Yes ma'am, bí mo ṣe parí iṣẹ́ lórí rìpọ́ọ̀tì yẹn, mo ti transfer sọ́dọ̀ Yẹ́misí pé kó ṣiṣẹ́ lé lórí. So ẹ jẹ́ kí n lọ sọ fún pé kó gbé wá bá yín. It's alright. Kú iṣẹ́. You're welcome ma. Hello dear. Ìfẹ́ mi, báwo ni? Mo wà okay. À ń dáná lọ́wọ́, ṣé mo lè pè ẹ́ padà? Mo wà lẹ́gbẹ̀ẹ́ gas. Alright, kò sí problem. Èmi náà ní kí n gbóhùn ẹ̀ ni. Take care, a máa sọ̀rọ̀ later. Ọlọ́run ló ní kí n fẹ́ Ayọ̀mídé. Bí bẹ́ẹ̀ kọ́, tí n bá lọ ṣe mistake ìfẹ́ ìfẹ́kúfẹ́, ìyà ò bá jẹ páàsì mi lára. Bóyá ń ṣe lọ́tà mi ò bá máa tọrọ jẹ. Gbé sórí tébù. You look good. Oh, thank you, madam. Ṣé dáàdi wá sọ́fíìsì? Bẹ́ẹ̀ ni mà, ó wá lánàá. Mo nígbàgbọ́ pọ́ ṣì máa wá lénìí náà, bóyá títí ọ̀sán. Alright. Tí bá parí pẹ̀lú gbogbo rìpọ́ọ̀tù yìí, màá lọ bá wọn lé. Ó lè má lọ́n tiẹ̀. Ọkọ ẹ̀ ńkọ́? Àti Ọdúnọlá? Àlàáfíà ló wà. Olúwa ṣeun. Báwo wà ní? Ṣé ọkọ ẹ̀ ṣó ti rí àmì? Ẹ wò ó dáàdì, nǹkan tó yẹ kí n wá síbàdàn lénìí nìyẹn o. Bàbá amòye ní Kọ́lá máa rí àmì, but látọjọ́ yìí èmi ò rò pé Kọ́lá rí àmì kankan o. Kí ló wá fẹ́ ká ṣe? Ó mọ̀ pé amòye kò lè parọ́. Mo mọ̀, àmọ́ ó ń kọ mí lóminú. Wọ́n ní kí n má jẹ́ kọ́kọ́ mi mọ irú èèyàn tí mo jẹ́. Ìdí nìyẹn tí mo ṣe ń parọ́ fún gbogbo ìgbà pé mo lọ ń ṣiṣẹ́ olópò. Ṣé bí mo ṣe máa bá lọ lélẹ̀? Gbéra kó o lọ rí bàbá amòye tó bá dàárọ̀ ọ̀la. Ṣé mo lè lọ sìn ni? Má lọ lé ní. Jẹ́ kó dàárọ̀ ọ̀la. Ó dàbí ipò ti pa fóònù ẹ̀. Mo fọlọ́run ṣọ́ ẹ o. Ààbò Ọlọ́run á dájú lórí ayé ẹ o. Ò ní rárìn fẹsẹ̀ síbikíbi tó bá wà o. Lórúkọ Jésù. Káàbọ̀, ọmọ ìmọ́lẹ̀. Àgbà òní wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Bàbá amòye ìránṣẹ́ Elédùmarè. Sírí òkè, ọ̀kàrẹ̀, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ ṣeun bàbá amòye. Ọ̀rọ̀ kan ló ń kan mí lóminú. Ìdí nìyẹn tí mo ṣe wá béèrè fún ìmọ́lẹ̀. Nípa ọkọ rẹ, o fẹ́ mọ ìdí pàtàkì tí ìmọ́lẹ̀ ò fi tí ì tàn sí ara ọkọ rẹ. O fẹ́ mọ ìdí tí sì fi ń gbé nínú òkùnkùn. Bẹ́ẹ̀ ni bàbá. A ti rán ìránṣẹ́ sí ọkọ rẹ láìmọye ìgbà, àmọ́ kàkà kí ọkọ rẹ ó kó wọn mọ́ra, èsì ní yọrí bọ́. Ó ní ọkùnrin afọ́jú kan tí máa ń tẹ̀lé ọkọ rẹ káàkiri. Gbogbo ibi tí ọkọ rẹ bá ti wà, agbègbè náà ni afọ́jú yìí ti máa ń tọrọ bárà. Gbogbo àsìkò tí afọ́jú yìí bá ti wá kọjú sí ọkọ rẹ wípé kó ṣe òun láàánú, ọkọ rẹ máa ń yọrí bọ́ ni. Ọkọ rẹ ò kì í ṣe oore, bẹ́ẹ̀ ni kì í ṣàánú.
ọ̀nà kan ṣoṣo tá a fẹ́ fi gbà láti ràn lọ́wọ́ nù. Bẹ́ẹ̀ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ràn lọ́ láti yọ́pò nínú òkùnkùn tó wà. Òun fúnra ẹ̀ ló gbọ́dọ̀ ran ara rẹ̀ lọ́wọ́. Bó bá ti lè gbígbésẹ̀ tá a fẹ́ kó gbé, kó ṣe ìtọrẹ àánú fún arákùnrin afọ́jú yìí, ìgbà náà ni ọ̀nà á là fún. Arákùnrin yìí ni ó ṣe okùnfà rẹ̀ tí ó fi dénú ilé ìmọ́lẹ̀. Ìgbà náà ni ìmọ́lẹ̀ ó tó tàn tí ó sì kúrò nínú òkùnkùn tó wà. Kí wá ni mo lè ṣe láti fi ràn án lọ́wọ́ kó lè bá tètè rí àmì? Bó o bá ti délé kó o sọ fún pé kó máa fura, kó máa lákìíyèsí. Ara ó máa bá sọ̀rọ̀, ẹ̀mí ó máa fọ̀hùn fún. Pàápàá jùlọ tí bá ti ń ṣàkíyèsí nǹkan kan tí ń ṣẹlẹ̀ sí ní gbogbo ìgbà, sọ fún pé kó máa fura, kó sì lákìíyèsí. Gbogbo ìgbà tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ìmọ́lẹ̀ díẹ̀díẹ̀ á máa tàn sí lára. Bó bá wá délé bákan náà, wá ọjọ́ kan àtòun àtiwọ́ ẹ jọ jáde síta. Bóun bá kọ̀ tí ò bá rámì, àmì yóò sọ ìwọ lára. Kíwọ náà kó fura, kó sì ṣàkíyèsí. Ẹ ṣeun amòye. Tó bá di Wednesday máa pè ẹ́. Má pa fóònù ẹ o, a máa padà sí Ìbàdàn. All right, ma. Àbí ṣé kí n bẹ get paracetamol? Má worry, mo kàn need kí n rest ni, mo máa wà okay. Are you sure? Yes, I will be fine. Okay. Ó dẹjọ́ náà, time ṣì wà náà. Okay, ó ní pẹ́. Ó lè lo ju 20 minutes náà lọ. Rárá o, mi ò lè tẹ̀lé ẹ lọ́lé lálẹ́ yìí. Àǹtí mi á tó dé láti ibi iṣẹ́. Ó dẹ̀ ní kí n dáná lẹ̀ káwọn tó dé. So wá dìgbà o. Bí a ti má tètè dé láti ibi iṣẹ́ lọ́la. Ọba náà. Under maybe tún nìyẹn. Ó tí sure. Jẹ́ kó sì dọ̀la náà. But jẹ́ ká tẹ̀ sì fìyẹn lẹ́nu. Mo ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan lẹ́nu àwọn èèyàn ta. Mo dẹ̀ ti bèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ẹ̀ rí. But ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ní fámìlì yìí. Kí nìyẹn? Why tí sísítà ẹ̀ àǹtí Rọ́ládé? Kí ló dé tó ń kúrò nílé ọkọ kan bọ́ sílé ọkọ kan? And ẹlẹ́ẹ̀kejì, mo rò bó sọ fún mi pé ẹ̀gbọ́n ẹ̀ Bọ̀dá Kọ́lá ṣe bó ní ọ́n lówó lọ́wọ́ ni, ó dẹ̀ tún ní wọn sí Nàìjíríà. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, why tó jẹ́ pé tí bá ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ iṣẹ́, níṣe ló máa sọ dìjà bí ẹni pé mo pè é pé kó wá kú. Ó dẹ̀ ní kò sógun ìdílé kankan fámìlì yín. Ọlọ́run ṣe wá jẹ́sìn. Má ṣe o. Kí ló ṣẹlẹ̀? Jọ ṣé a lè sọ̀rọ̀ lọ́la? A máa ríra lọ́la. Mo ṣe rántí pé sísítà mi rán mi iṣẹ́ kan ni. Àǹtí ẹ̀ rán iṣẹ́. Ìgbà tó ní kí n tẹ̀lé ẹ lọ́lé, àǹtí ẹ̀ rán iṣẹ́ ń gbà yẹn. No, it's just that, I just... Ó mọ nǹkan, a máa ríra lọ́la. Adéwálé, ò ń lọ àbí? Dọ́ní, tẹni tó dé la rí o. A ò mọ tẹni tó ń bọ̀. But nǹkan táwọn èèyàn sọ ń ta ni now. Àǹtí mi ló dá gbogbo ilé ilẹ̀ báyìí sí. I am seeking. Ìmọ́lẹ̀ dé. It settles in the marrow. A woven thread of clarity. Inú mi dùn. Ìmọ́lẹ̀. Adéwálé kọ́ ni mò ń wò yẹn. Kí wá ló wá ṣe tó wá dájú kò sí bẹ́ẹ̀ yẹn?
ẹ káàbọ̀ mọ́. Kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀? Dùn ní. Ṣé ìwọ kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ni? Kò sí nǹkan kan. Kò sí nǹkan kan. O dẹ̀ ṣú ọ. Kí ló wá dé tí boyfriend yín dájọ́ kò síta? Mi ì mọ̀ pé ṣì wà ń ta, mo rò bó ti lọ ni. Ṣé ẹ̀yin méjì ń jà ni? Nǹkan tẹ́ sọ fún mi nípa fámìlì wọn ni mo sọ fún un. But mi ò jẹ́ kó mọ̀ pé ẹnu yín mo ti gbọ́. Nǹkan tó múnú bí nìyẹn, ó dẹ̀ bínú lọ. Ẹ gbà mí. Ó sọ fún pé kí ni? Ọmọ yìí mọ̀ gọ̀ o. Nígbà tí mo sọ nǹkan fún ẹ, so that wàá lè mọ odó tó ń dọ̀rá sí, wàá wà careful pẹ̀lú ẹni tó ń date. Tí mò ń gbìyànjú láti pè ẹ́ sákèésí láwọn nǹkan tó mọ̀ nípa fámìlì àwọn gáà yìí. Tí wọ́n wá yanu gbàgà tó lọ gbé ògbòrò tó lọ sọ fún. Aṣọ ò tiẹ̀ nínú ọ̀rọ̀ rárá. Ibo ló ti ń ṣerú ẹ̀? Ẹ̀ ń sọ fún mi. Wẹ́, kò sí wàhálà. Ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ yẹn. Gbogbo ẹ fi máa wà òkè náà ni. Ṣé bó ń bínú sí àbí? Ọlọ́run ní jẹ́ kí inú tó ń bí yẹn Ọlọ́run ní jẹ́ kó rọ̀ o. Sódà kò tiẹ̀ ní wá sọ́dọ̀ tiẹ̀ mọ́. Tó bá dẹ̀ wá wú ẹ tílẹ̀ bá ti mọ́, kó kẹ́sẹ̀ lẹ́sẹ̀ kó gba ibẹ̀ lókù ló máa bẹ̀. nígbà míì tó bá fẹ́ súnmọ́ mi nígbà míì gbogbo ara ẹ máa gbọ̀n bí lè pé kò róbìnrin rí. Àmọ́ ní kété tá bá ti ṣe tán báyìí mo dẹ̀ tún máa ṣèyìn padà ní o. Mo bá dẹ̀ wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣẹlẹ̀, ó máa ní kò sí nǹkan tó ṣùn. Láìsí pé ń jà tẹ́lẹ̀. Ìjà kẹ̀ rárá o. Ó ga o. Àmì pé ogun ń jàyàn náà ni. Àmọ́ ní ìdí tí mo ti pàdé bàbá tí mo lọ báyìí, ó dá mi lójú pé òun kò yí padà sí dáadáa. Adéwálé mi a ní í ṣe. Àbà sọ́wọ́ ajálẹ̀kùn ni àbí mi ló wá dé. Dákun kí ló ṣàbúrò rẹ̀? Àbúbáyànjà ń ta ni mò ń bọ̀ ẹ kí n lọ béèrè lọ́wọ́ nǹkan tó bá ṣẹlẹ̀. Ṣé lásìkò ètò àwọn náà àbáyọ sílé tí ń bẹ lára wa lòun tún lọ ń báyàn jà níta? Ó dáa náà. Èmi àti nísàjọ wọn bíbá ẹni mi náà mọ nǹkan tó ṣẹlẹ̀ sí i. Ó kàn ń ro kó bóyá ó báyàn jà ló yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn bọ̀ ẹ jẹ́ kí n lọ bínú. Adéwálé kí ló ṣẹlẹ̀? Ṣé kàn yẹ pé lọ báyàn jà ń ta ṣá? Ọ̀dọ̀ àwọn Dùnní ni mo ti ń bọ̀. Gbogbo nǹkan táwọn èèyàn ń sọ nípa wa gbogbo ẹ̀ ló sọ fún mi. Bá a ṣe là, bá a ṣe lówó, báyìí wá ṣe rí. Bí ẹ ṣe ń kúrò ní ọkọ kan bọ́ sílé ọkọ mi. Ó tún sọ ti Bọ̀dá Kọ́lá. Wọ́n níyàwó ẹ̀ ló ń bọ̀. Wọ́n ní kò níṣẹ́ lápá. Wọ́n ní kò lè dá nǹkan kan ṣe. Èmi náà gbẹ́yìn o. Bí mo ṣe parí school tí mo wà jobless tí mi níṣẹ́ tí mo ń ta tẹ́tẹ́ káàkiri. Báyìí mi ṣe rí rúdurùdu. Gbogbo ẹ̀ ló wí fún mi lálẹ́. Dùnní sọ bẹ́ẹ̀ yẹn fún ẹ. Kò ń ṣẹjọ́ Dùnní. Mo mọ̀ pé èèyàn kan wà níbì kan tó ń sọ fún Dùnní pé kó yẹra fún mi. Ṣé dandan ni ò dẹ̀ fi sílẹ̀ náà? Wo tí ẹ kọ́ gbọ́rọ̀ girlfriend sílẹ̀ báyìí ná títa fún marriage solution sí problem wa. Àǹtí mi lè yẹra fún. Òun ni agbára mi. She is my energy. I love her. Yeah, sorry. I feel your pain. I'm very sure with time, I might overcome all challenges. Adéraládé. Yes. Ẹ jọ̀ọ́, ẹ má gbàgbé tí ẹ̀gbọ́n bá dé, Bọ̀dá Kọ́lá, ẹ gbìyànjú kẹ́ make peace pẹ̀lú wọn. Kí gbogbo nǹkan tó wà nílẹ̀ kó settle once and for all. Máa bẹ̀ wọ́n, but ó mọ̀ pé bí wọ́n yẹ sọ̀rọ̀ sí mọ́mí jọ yín ò dáa rárá. Mo mọ̀ but ẹ mọ̀
èmi rò pé ọjọ́ yẹn ẹ̀gbọ́n kan wà frustrated ni gbogbo nǹkan ti sú wọn ló jẹ́ kán sọ̀rọ̀ mọ́ iye sọ̀rọ̀ yẹn. ok ẹ̀yin náà wọjọ́ tèmi àti yín àti mọ́mì tá a ṣe meeting bíbá ẹ wo bí mo ṣe ń bá wọn sọ̀rọ̀ ṣé ẹ̀yin kọ́ lẹ sọ fún mi pé ohùn mi ti ń lọ sókè jù kí n gbóhùn wálẹ̀ pé mo yẹn bá wọn sọ̀rọ̀ ó rùdù àǹtẹ́ bá dẹ̀ wò dáadáa ṣé mo ti ever bá mọ́mì sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn rí. Mo understand. Ìgbà wo ni dádì máa dé? ṣó tí mísì dádì ẹ ni Yes. wọ́n máa padà dé ńrọ̀lẹ́. Ẹ má bínú màámi, ẹ má bínú pẹ̀lú bí mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́jọ́ sí. Gbogbo ẹ̀ kàn sú mi ni, so ẹ má bínú, ẹ dáríjì mi. kò sí wàhálà ìwọ náà má bínú pẹ̀lú bí ṣe máa ń sọ pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ìgbà ìmọ̀ ni. So nǹkan tẹ́ ń sọ ni pé ẹ bínú sí ìyàwó mi mọ́, ẹ bá jà mọ́. rárá o kò síjà kankan mọ́. Wow. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi gbogbo wa ti sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ tó di pẹ́ dé a dẹ̀ ti conclude pé nísìn kí gbogbo wa máa gbé pẹ̀lú ìfẹ́ àti inú dídùn ni kẹ̀dẹ̀ má bínú mo ṣe bá yín sọ̀rọ̀ ńjọ́ yẹn ẹ̀ deserve ẹ̀ rárá so ẹ má bínú ẹ̀gbọ́n mi. You, Rolade. Wow. Anyways, ilé tí mo wà yìí kò ń ṣe pé bóyá ó wù mí lọ́kàn láti wá sílé. Ìyàwó mi ló ní lá dandan àfi kí n wálé. And tí n bá ní mi ní gbọ́rọ̀ sí lẹ́nu, ó ní ìdí pàtàkì tó jẹ́ wípé tí ìyàwó mi bá sọ̀rọ̀ mi kì í fẹ́ kó dànù. Mo máa ń fẹ́ tẹ̀lé. Ìdí ni pé ìyàwó mi òun ló fún mi ní oore ọ̀fẹ́ tó jẹ́ kí n máa rí ara mi bí ẹni tó ṣì wà ní orílẹ̀ èèpẹ̀. Òun lẹ́nìkan ṣoṣo tí mo tún ní lẹ́gbẹ̀ẹ́ tó múnú mi dùn. Òun ló ń fi mí lọ́kàn balẹ̀ nígbà tí ọkàn mi bá pòrúurú. Ìdí nìyẹn tí mo ṣe jókòó tì í. Nígbà tẹ́yìn tí mo pè ní fámílì mi, ẹ̀yin tí mo tara yín jáde, tẹ́ẹ̀kọ́ tẹ́ẹ̀ understand mi. Àmọ́ inú mi dùn lọ́jọ́ òní wípé ilé tí mo wà yìí ó ti fi àmì hàn wípé kò sí jà mọ́. Gbogbo ohun tó wà ńlẹ̀ gbogbo ẹ̀ ló máa níyànjú. Ó tiẹ̀ ti níyànjú. So màámi àtẹ̀yin àbúrò mi ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Kò sí jà mọ́. Adéwálé. ẹ̀gbọ́n má bínú ẹjọ́ tó lọ́hùn mo sáré lọ ríyàn kan ni. Big man, kò sí wàhálà. Long time. no sí o ẹ̀gbọ́n ẹ kújọ́ mẹ́ta ayọ̀ àǹtí Ayọ̀mídé ńkọ́ àti princess Adúnọlá. Àlàáfíà náà wà. Ó ṣe. bọ́ àyàn wá jókòó ẹjẹ́ asan tá a ní sọ lójúmọmọ torí ẹ̀gbọ́n rẹ yóò padà bí ó ti wá lónìí. ẹgbẹ́ ẹ̀gbọ́n. Ìyá máa padà lé ni, but lágbára Ọlọ́run mi ò ní jẹ́ kó pẹ́ tí mo tún fi padà wálé. all right sir. ó yá mọ́ mi ẹ máa bọ́rọ̀ yín lọ. tó mo kí gbogbo ilé o ẹ kú ìjókòó àdúrà mi fún yín ni pé ọlọ́ọ̀sẹ̀ lọ́mọ alálùbáríkà lọ́jọ́ alẹ́ gbogbo yín ẹ̀ ní sàṣìdànù nínú ayé ẹ̀ rògùlù. Àmín. ìdí pàtàkì tí mo fi ní kí Kọ́lá kó wálé láti yẹ ọjọ́ yìí ìdí tí n fi nàgùn pé kó wálé ni wípé ìpàdé tá a ṣe lónìí orí Kọ́lá gan-an ló dálé lórí. ìdí sínú tí bàbá fi sọ wípé kí n rí i dájú pé gbogbo yín wà lórí ìjókòó kí n tó sọ ohun tí mo fẹ́ sọ fún yín. àmọ́ kí n tó mẹ́nu lé ohun tí mo fẹ́ sọ ẹ jẹ́ n kọ́kọ́ béèrè lọ́wọ́ yín lẹ́yọ kọ̀ọ̀kan ná. Kọ́lá wọlé ǹjẹ́ tó o bá sùn sọ ọmọ ńlá àwọn àlá kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí lemọ́lemọ́. Rárá mà o, mi ò kí ń lálàá. Ìyàwó mi ló máa ń sábà lálàá àti Adùnọlá náà ń gbà mí. ó dáa ìwọ ńkọ́ Rọ́ládé. Rárá mà. èmi náà kì í lálàá mọ́. ẹ sì tiẹ̀ sọ fún mi rí pé ẹ lálàá. Màámi ṣé kò sí kí ló ṣẹlẹ̀? bàbá ló ní bí ń léèrè nítorí wípé. arábìnrin kádàrá táwọn ọmọ rẹ kọ látòdì ọ̀run kò ní wọn ò ní lówó kò ní wọn ò ní lọ́lá bẹ́ẹ̀ kò ní wọn ò ní jẹ́èyàn
àmọ́ gbogbo wọn pátá inú òkùnkùn birimù ni wọ́n wà. Òkùnkùn ló rọ̀gbà yí wọn ká. Wọ́n ti tilẹ̀kùn ọlá, wọ́n ti tilẹ̀kùn ọlà mọ́ wọn. Àti ráláàánú yóò nira fún wọn. Ha! Bàbá, ẹ dákun ẹ ṣàánú mi. Kí ni wàá ṣe báyìí? Bẹ́ẹ̀ ni, ìwọ ló sì fa gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí. Àtọwọ́ rẹ ló ti wá. Àfọwọ́fà rẹ ni. Èmi? Lọ́nà wo bàbá? Àwọn ìgbésẹ̀ kan tó o ti gbé nígbà tó wà ń kéke, nígbà tó wọlé ọkọ, tó wà núgò tó sì ń jẹ́jìn. Ó láwọn ìwà kan tó o ti wù. Ẹ̀san rẹ̀ ní wá ń dórí ẹ̀ lọ́jọ́ iwájú. Ìwà àdọ̀tí. Bàbá, n rántí. Ọ̀dà yóò yẹ ọ ní ìsìn. Ní bí ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn, kí ló ṣẹlẹ̀ láàrin ìwà àtìyá kan, ìyá àgbàlagbà, àti pé bóò níyà òǹgàn sì jẹ́ sí ọ? Bọ́ ọ bá lè rántí, kò bá dáa. Ṣé kìí ṣe ìyá ọkọ mi sá? Kí ló ṣe fún un? Àmọ́ bàbá, ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ni. Eyín 20 ọdún ni òun ni wá ṣẹ̀ṣẹ̀ ń jú ọ báyìí. Nígbà tí mo wà ń Húndíá, tí mo fọ́kọ mi, ṣe wá rí ìyá ọkọ mi. Wọ́n mọ̀ burú léèyàn o. Wọn ò fi mí lọ́kàn balẹ̀ rárá nílé ọmọ wọn. Kódà wọn jẹ́ gbádùn ọkọ mi. Kódà nígbà tí mo bí àkọ́bí mi, ìyún Kọ́láwọlé, lásìkò tí mo bímọ òun, ara ọkọ mi ò dá, kò sì lè lọ bí iṣẹ́. Èmi náà ní ń tọ́jú gbogbo wa pẹ̀lú kókó tí ń bẹ lọ́wọ́ mi. Àmọ́ pẹ̀lú wàhálà mi kókó jàǹjàǹ mi, síbẹ̀síbẹ̀ ìyá ọkọ mi ò ní jẹ́ ń sinmi. Orí wàhálà ẹni mo ṣe títí tọkọ mi fi jáde kúrò láyé. Lẹ́yìn oṣù 3 tọkọ mi jáde kúrò láyé tán, ìyá ọkọ mi bá ní fò sókè kí n nìṣó. Wọ́n ti lé mi jáde kúrò nínú ilé náà nítorí wọ́n fẹ́ ta ilé kan ṣoṣo tọkọ mi tó fi ilẹ̀ kó tó lọ. Kí mo sáà ṣe di gbádàgbọ̀n mẹ́nu tí mo padà sọ́dọ̀ àwọn òbí mi tí mo rí dálé mo sú. Kò sì pẹ́ sígbà náà lọ́hùn, mo bá pàdé ọ̀dọ́mọkùnrin mi tó lóun nífẹ̀ẹ́ mi, tó sì lóun ṣetán láti fẹ́ mi tọmọtọmọ. Ọkùnrin tí ń sọ yìí, ó mọ̀ fìfẹ́ hàn sí mi o. Gbogbo ohun tí mo bá fẹ́ ní máa ń fún mi. Àmọ́ ó sì níyà, ìyá rẹ̀ ń bẹ láyé. Èmi sì rèé, pẹ̀lú tójú mi ti rí nílé ọkọ àkọ́kọ́. Tí ẹ gbàdúrà kí n bá ìyá ọkọ kankan lé mọ́ tí n bá tún fẹ́ lọ́kọ. Nítorí rẹ̀, tí ẹ fojúlẹ̀ fún ìyá ọkọ mi rárá. Tí ẹ gbọ́n láyè kan tí ẹ dúró láàrin mi àtọkọ mi. Ṣé ni mo kẹ̀yìn ọkọ mi àti ìyá ọkọ mi síra wọn. Títí tọkọ mi fi sọ fún ìyá rẹ̀ pé kó má délé wa mọ́. Ǹjẹ́ ó fowó ránṣẹ́ sí ìyá mọ́. Títí tí gbogbo àwọn àbúrò rẹ̀ fi ń pinnu sí i. Gbà tó wá yá tí mo rí pé àwọn èèyàn ń sọ̀rọ̀ lọ́tùn lósì, mo wá gbà á nímọ̀ràn pé kó jẹ́ á máa kó lọ lúbò mi. Ìdí náà tá a fi kó pò lábẹ́òkúta, tá a wá dẹni tí ń gbé l'Ógbómọ̀ṣọ́ ààyìn. Lẹ́yìn ìgbà náà èmi àtọkọ mi wà lálàáfíà, àjà àta inú ilé wa ń dùn. Àfìgbà tó dọjọ́ kan tí kan láàrin àwọn àbúrò rẹ̀ pé tó sọ pé ìyá àwọn ti kú. Obìnrin, òbírí, ẹ̀yin lọ̀tá ara yín. Ǹjẹ́ ìwọ tiẹ̀ mọ̀ pé ìyá ọkọ rẹ̀ ọ̀hún gan-an gbogbo ọlá àtọlà tọkọ rẹ̀ nígbà wọn, ìyá ọkọ rẹ̀ yìí ní bẹ lẹ́yìn rẹ̀. Ìyá yìí ní sáré sọ́tún sósì sókè sódò kọ́mọ rẹ̀ ó lè bá a jẹ́ èèyàn torí pò náà fẹ́ jẹ́ ń jẹ ọmọ. Àmọ́ ní wẹ́rẹ́ tí ìyá ìfayélẹ̀ tó lọ, kí ló ṣẹlẹ̀ sí ọlá àtọlà tọkọ rẹ̀ ní? Kí ni ìyá ọkọ mi kú tán sí báyìí ni? Gbogbo nǹkan wá bẹ̀rẹ̀ sí ní dojúrú. Lẹ́yìn ọdún 5 lọkọ mi náà bá fò sánlẹ̀ ló bá jáde láyé. Ǹjẹ́ o ti rí báyìí? A ṣe ní ṣera rẹ̀. Ọkọ rẹ̀ ò bá ti mọ̀ kú. Ikú òjijì tó pọkọ rẹ̀, ìwọ ló fà á. Torí o mọ ibi tí ìyá rẹ̀ sáré dé, o mọ bí ó rìn dé, kọ́mọ rẹ̀ ó tó lówó kékeré tó níhun. Àṣírí ọkọ rẹ̀ tó bò kì í ṣe mímọ̀ sí rẹ̀. Lẹ́yìn Ọlọ́run, ìyá rẹ̀ tún ni. Sọ wá rí kíyà tó fayé lẹ̀ kó tó lọ. Ó fọ̀rọ̀ lẹ̀, ó gégùn fún ọ, ó gégùn fọkọ rẹ̀ àti gbogbo ọmọ tí ó jáde lára yín méjèèjì. Mo dáràn, ìgbà ẹmọ ni. Bàbá ẹ dákun kí lọ́nà àbáyọ.
kódà àwọn nǹkan kí n fira mi ṣètùtù fáwọn ọmọ mi kán lè rógòlò láyè nǹkan ẹ dákun ẹ ṣàánú mi. bọ́ ọ bá délé pé gbogbo àwọn ọmọ rẹ jọ kó o ṣàlàyé fún wọn ntọ́ dánwò jẹ́wọ́ gbogbo ẹ̀ fún wọn sọ wá rí àkọ́bí rẹ ọkùnrin èyí tó bí fún ọkọ àárọ̀ lóòótọ́ èpè ń jà látara rẹ ègún ń jà látara rẹ àmọ́ ìmọ́lẹ̀ díẹ̀díẹ̀ sì ń bẹ lára tiẹ̀ sọ wá rí ìmọ́lẹ̀ tí mò ń sọ yìí ìyàwó rẹ ni o ọmọ rẹ gan fúnra lára rẹ̀ kò mọrú ìyàwó tó fẹ́ àmọ́ ọjọ́ tó bá mọrú ìyàwó tó fẹ́ ìyàwó rẹ̀ yìí gan ni ó ṣokùnfà ọ̀nà ọ̀la fún gbogbo ọ̀nà tẹ́ bá wá fẹ́ gbà ìyàwó rẹ̀ ò gbọ́dọ̀ kó lákàtà rẹ̀ o bí wọ́n bá jà ẹ bá wọn parí rẹ̀ bí ìyàwó yìí báyìí lọ àfi kẹ́ ya múra àdúà sí Adẹ́dàá tí ń bẹ lókè. ìyàwó Kọ́lá. Màámi ẹ ṣe nǹkan tó tó báyìí. so màámi ìyẹn ni pé látọdún yìí ara yín ni ṣó ti ń rùn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa ẹ̀yin lẹ fà á. ẹ jọ̀ọ́ èmi ò lọ́rọ̀ púpọ̀ kí ni orúkọ ìyàwó mi tí wọ́n fi sínú ọ̀rọ̀ yìí kí ni ìyàwó mi ní í ṣe pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ gbogbo nǹkan tẹ́ kà á lẹ́yìn pátápátá kí ni orúkọ ìyàwó mi ní í ṣe pẹ̀lú ẹ̀. wọ́n níyàwó rẹ kì í ṣèyàn tó rò pé ní o. bíi ti báwo ẹ wo kò sí nǹkan tí mi máa ń pa ìyàwó mi bóyá kí ẹ padà sọ́dọ̀ bàbá yẹn kẹ́ lọ sọ fún ìyàwó tèmi kò ní nǹkan kan ṣe pẹ̀lú ṣòro ẹbí yìí o. ẹ̀gbọ́n mi ó yẹ nǹkan tí wọ́n sọ òye yín wọ́n níyàwó yín ló máa solve problem wa. but how bíi ti báwo ṣé ẹni tí ò mọ bí ìṣòro ayé wa ṣe bẹ̀rẹ̀ òun ló máa jẹ́ ọ̀nà àbáyọ fún wa. ẹ mọ nǹkan gbogbo nǹkan tí mò ń gbọ́ yìí mi ò prepare fún lẹ́ni and now tí àyìn ti jẹ́wọ́ fún wa nǹkan tán fàárọ̀ wọn ṣe táyé wá fi dé bó ṣe rí kò sí wàhálà Olúwa ṣeun kó ní kálukú kó wá ọ̀nà àbáyọ fúnra rẹ̀ bí Ọlọ́run bá kàtún rí á tún máa ríra. ìgbà ìmọ̀ ni mo mọ̀ foróyoró dáràn. Garage. Awole. Why tí ó gbé kọ́ náà? Hello dear. Mo ti wà lọ́nà mo ti ń bọ̀ nílé. Má bínú pé mi tètè gbé kọ́lẹ̀. All right, but ó ti cut. Kí ló ń ṣẹlẹ̀? Àbọ̀wọ̀n àti fámìlì ẹ̀ tún ti jà ni. The dust settles on the glass. The pattern of the day is turning. Èmi wá. Màámi, ọ̀rẹ́ kún kọ́ ló wà lẹ́yìn sìn o. Kí nìkan tá a máa ṣe ń sìn? Ọ̀nà àbáyọ ló yẹ ká máa wá báyìí o. nísìnyí tí bọ̀dà Kọ́lá ti wá bínú lọ kí la máa ṣe báyìí báwo la ṣe fẹ́ bá wọn sọ̀rọ̀. Màámi máa mú ṣe máa pè wọ́n padà. Àbí màámi? Ayé bẹ́ẹ̀ ṣe máa wò lélẹ̀ tí ayé wa máa fi bàjẹ́ tán àbí? sẹ́yìn méjì náà tí wọ́n ń dá mi lẹ́bi báyìí ìgbà mo ṣe tí mo ṣe ohun tí ìgbọ́n tó báyìí ìgbà ìmọ̀ ni mo mọ̀ pé ẹ̀sùn ó padà ké lórí èmi àtàwọn ọmọ tí mo bá bí. Kí ló dé tẹ́ ṣe hate ìyàwó Bọ́lákọ́lá gangan mi mọ̀ even mi ò gba àwọn ọkùnrin tí mo ti ń fẹ́ kò sí ilé tẹ́ láìkí láàrin wọn. Ẹ ti ẹ̀rú bóyá pé ẹbúbìnrin gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí tí n bá lọ kọ́ látara yín kọ́ tèmi náà lọ ń ṣerú ẹ̀. àǹtí Lọ́ládé àsìkò blame kọ́ lélẹ̀ màámi náà ti regret nǹkan tó ṣe and I believe ọjọ́ tá a ṣe meeting last tí màámi ní ṣé ìyàwó bọ̀dà Kọ́lá ṣó ń tẹ̀lé wọn bọ̀ nílé màámi mọ nǹkan tó ń sọ àbí màámi. bẹ́ẹ̀ ni torí mo fẹ́ kó o náà wà níjókòó kó tó di pé ń sọ tí mo fẹ́ sọ. kí la máa ṣe báyìí nísìnyí tá a ti mọ̀ pé ìyàwó bọ̀dà Kọ́lá lọ́nà àbáyọ àwọn bọ̀dà Kọ́lá ti ń bínú already. ṣebí mi mo bí n tún bá a sọ̀rọ̀ náà ni.
àmọ́ ká tiẹ̀ jẹ́ kí afẹ́fẹ́ kọ́kọ́ fẹ́ sílẹ̀ tá a sọ yìí ná. kí lẹ́yìn rò? àbí mo tún rò nǹkan kan tí màmí bá kó wa lọ sọ́dọ̀ bàbá ńkọ́? a lè sọ̀nà bàbá lè rí solution sí nǹkan tó wà nílẹ̀ yìí àbí màmí ẹ̀dẹ̀ sọ̀rọ̀ náà. bàbá ní òsọ́nà àbáyọ míì mọ́ o. àmọ́ ká sọ tòótọ́ o, nǹkan tí bọ̀dá Kọ́lá sọ wọn jẹ̀bi o. àbí kí ni connection tó wà láàrin ìṣòro fámílì yìí pẹ̀lú ìyàwó bọ̀dá Kọ́lá? ṣé kò yé ẹ ni tí bọ̀dá Kọ́lá bá ti mèkẹ́ ọ̀nà máa là fáwa náà àní ẹ̀ ò bọ̀dá Kọ́lá nìkan ló lè hẹ́ bọ̀dá Kọ́lá. bàbá dẹ̀ níyàwó bọ̀dá Kọ́lá ń farapamọ́ fún wọn. ní orúkọ Jésù Ọlọ́run alágbára, a dúpẹ́ lọ́wọ́ yín fún ààbò yín lórí ẹbí yìí. A dúpẹ́ pé ẹ ṣọ́ ọkọ mi lọ láyọ̀ ó dẹ̀ tún dé padà láyọ̀. Bàbá, ẹ gba ọpẹ́ wa. Amen. A fẹ́ sùn lálẹ́ yìí, bàbá ẹ dáàbò bò wá. Àmín, àmín. Oúnjẹ ojú oorun, bàbá má jẹ́ ká bá wọn jẹ. Omi ojú oorun, má jẹ́ ká bá wọn mu. Àmín. Mo fọkọ mi lé yín lọ́wọ́, bàbá ẹ bá mi ṣínà fún un. Ogun látara òbí, bàbá ẹ ṣẹ́ wọlẹ̀. Àmín. Ọ̀nà kó là fún un, ìmọ́lẹ̀ kó tàn sí ayé ọkọ mi. Iṣẹ́ tèmi náà má jẹ́ kó dojúrú. O ò ṣàmì náà. Ẹ jọ̀ọ́ ṣé a lè round up? Mo lọ́rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ ká tó sùn. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Amen. Thank you, my love. Kí ló ṣẹlẹ̀? Kò ń ṣe nǹkan tó pọ̀ náà. Mo kàn ní ìbéèrè kékeré kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ ni. Àárín náà mi á dẹ̀ dùn tó bá lè jọ torí Ọlọ́run kó sòótọ́ fún mi. Torí Ọlọ́run mo bẹ̀ ẹ́ ni, má parọ́ fún mi. Torí mo ti fi ẹnu ya ẹran sọ́bẹ̀. Mo ní kò sí nǹkan tí mi ò mọ̀ nípa ìyàwó mi. Mo mọ ìyàwó mi dáadáa. Mo dẹ̀ mọ̀ pé kò sí nǹkan náà tí ì bá ṣẹlẹ̀ ìyàwó mi ò lè pa mí lára. Kí ni nǹkan náà? O ti ń dẹ́rù bà mí already. Má bẹ̀rù. Èmi mọ̀ pé gbogbo nǹkan tó bá ṣe ó máa ní reason tó fi ṣe. Àmọ́ mo bẹ̀ ẹ́ ni, má fi mí sínú òkùnkùn. Gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sọ fún mi. Ayọ̀mídé. Yorùbá ní tó bá dójú ṣúṣu fùrọ̀ àlà. Ṣùgbọ́n nǹkan kan pa mi ni. Bẹ́ẹ̀ ni, mo gbọ́ nǹkan kan. Àmọ́ mi ì gbọ́ dáadáa. Kò yé mi dáadáa. Wọ́n ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ wípé irú ìyàwó ni ẹ́ gangan. Wọ́n ní ìyàwó tí mo fẹ́, wọ́n ló farapamọ́ fún mi. Wọ́n ní mi ò mọ̀ ẹ́. Kọ́láwọlé, má bínú, mi ò ní lè sọ nǹkan kan fún ẹ. Kó lè bá a dá fáwa méjèèjì náà ni. Àmọ́ tó bá ti dàárọ̀ ọ̀la, èmi àti ẹ a jọ máa ṣeré jáde. Mo nígbàgbọ́ pé láìpẹ́ gbogbo ayé ẹ. Ayọ̀mídé. Kọ́láwọlé, ó mọ̀ pé mo nífẹ̀ẹ́. Mi ò dẹ̀ lè ever ṣe nǹkan tó máa pa ẹ́ lára bí ìwọ náà ṣe sọ tẹ́lẹ̀. Just trust me. Sorry. Thank you. Àmọ́ o tí ì sọ ìdí fún mi tó fi ní ká máa rìn kiri báyìí. Ṣáà farabalẹ̀. Gbogbo ẹ̀ á tó yé ẹ. Ìmọ́lẹ̀ dé, òkùnkùn paradà. Jẹ́ ká máa padà lọ sí ṣọ́ọ̀bù. Why shop? Why tó jẹ́ ká máa lọ lé ká lọ rest? Àti lè lọ lé báyìí. Ẹ ṣàánú mi nítorí Ọlọ́run. Ọlọ́run ò ní gbójú lọ́wọ́ yín o. Ìmọ́lẹ̀ ara yín ò ní dóòkùn. Ẹni Ọlọ́run bá bùn kó bùn mi. Ẹni Ọlọ́run bá bùn kó bùn mi. Ẹ ṣàánú mi nítorí Ọlọ́run. You know I love you, right? I love you too. Ẹni Ọlọ́run bá bùn kó bùn mi. Bàbá àgbàlagbà yéé gé. Anywhere tí n bá lọ báyìí, mo máa ń pàdé bàbá ìṣá ni.
oníbàárà ni wọ́n máa ń tọrọ owó. O ti máa ń rí wọn tipẹ́. Tipẹ́tipẹ́. Ṣé tó bá rí wọn máa ń fún wọn lówó? Mi lè parọ́, mi ò kí ń fún wọn lówó. Ṣùgbọ́n tó bá jẹun yóò ló máa fún wọn lówó. Ìgbà míì gan-an wọ́n máa ń pè mí. Wọ́n á ní arákùnrin mi tẹ́ ń dá wọn lóhùn. Àbá kò dáa o. Ó yá lọ fún wọn lówó ńsìn. In fact, fún wọn ní 2,000 naira. 2,000 naira fún bẹ́gà. Ó ń bá ara lásán. Lọ fún wọn. Wàá bá mi wájú. Bàbá ìgbà. Ẹ ṣeun o. Ẹ ní wówó tí o. Àtijẹ àti mu yóò ní nira o. Látòní lọ, ẹ kú ònú òkùnkùn. Ẹ bọ́ sínú ìmọ́lẹ̀ o. Ìmọ́lẹ̀ ó tàn sáyé yín o. Àmín. Ẹ ṣé gan bàbá. Anytime tẹ́ bá ti wá sí side complex, ẹ yà sí ṣọ́ọ̀bù mi. Èmi ni mò ń taṣọ níbi down floor yẹn, níbi ọwọ́ ìsàlẹ̀ yẹn. Tẹ́ bá ti dé complex, the first shop, ẹ ti máa ń wá dáadáa, tẹ́ máa ń pè mí tẹ́lẹ̀. Tọ́, ẹ ṣeun o. Mo dúpẹ́ o. Gbogbo ogun ìdíwọ́ ìdènà, Ọlọ́run bá yín ká kúrò lọ́nà o. Ẹ kọjá o. Ẹ tayọ o. Ẹ bẹ̀gbẹ́ pé o. Ẹ ní tọrọ jẹ o. Ìwọ tẹ̀lé dúró déèyàn, ṣùgbọ́n ò ló ní kí n lọ fún oníbàárà lówó. Ẹni ogun bá ń jà, kì í mọ̀ pé ogun ń jà òun. Àfi tọ́lọ́run bá lòun ṣe tán tó bá lọ́wọ́ sọ̀rọ̀ wọn. Látòní lọ, ìwọ àti òkùnkùn kẹ́ ẹ pínyà. Ìmọ́lẹ̀ kó tàn sí ayé rẹ. Address tí mo fún ẹ yẹn, lọ dúró síbẹ̀. Èèyàn kan máa wá gbé ẹ pẹ̀lú mọ́tò pink. Dérelé lórúkọ ẹ̀. That same spot. Yes, kọrin kọjá páàkì yẹn síwájú díẹ̀. Kó dúró síwájú mọ́ṣáláṣí Ahmadiyya yẹn. Ayọ̀mídé, who are you? Ṣáà máa lọ, ó máa yí ẹ. Èmi wá, I am seeking. Ìmọ́lẹ̀ dé. It settles in the marrow, a woven thread of clarity. Inú mi dùn, ìmọ́lẹ̀ ń tàn. My heart is. Ó ti wà lójú ọ̀nà. Tó bá ti dé kó take ẹ̀ round, kó dẹ̀ mú lọ sínú ọ́fíìsì mi. Kó dẹ̀ introduce ẹ̀ sáwọn staff tó kù. But tó bá béèrè anything nípa mi àbí nípa iléeṣẹ́ lọ́wọ́ ẹ̀, sọ fún pé kó lọ béèrè lọ́wọ́ madam. Iṣẹ́ tí mi bá rán ẹ má jẹ́ o. All right, madam. Very clear, ma. Yẹ́misí, kò ṣe. Ẹ ṣé Mr. Moses. Ṣé o mọ àdírẹ́sì ilé wọn? Èmi ń rò bóyá kó lọ síbẹ̀ instead tó fi ń pè wọ́n lórí fóònù. Àbí ṣé báyẹn máa jókòó tá a máa wò lélẹ̀? Mi mà àdírẹ́sì ilé wọn o, àfi tí n bá pe ìyàwó wọn. But ẹ̀yin náà mọ̀ pọ́n bínú kúrò mi báyìí ni. So àmọ́ kan tí wọ́n ti báyàwó wọn sọ. Mo lè pe nọ́mbà wọn sí nǹkan máa gbé. A máa gbìyànjú náà ni. A kàn lè jókòó báyìí ká máa wò. Ìwọ náà wo màámi ń sìn. A mọ̀ bóyá nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà ló jẹ́ kán sick. Ẹ wo, màámi á wà òkè. Nǹkan tó ń ṣe ló ń tì wọ́n lára tó ń tì wọ́n lójú. Ló jẹ́ ká máa sick bẹ́ẹ̀. Bá ṣe máa rí bọ̀dà Kọ́lá bá sọ̀rọ̀ ló bá mi báyìí. So, ọmọ olówó l'Ayọ̀mídé. Ẹ rà sà. Mo fẹ́ kó mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀, ó ṣẹlẹ̀ pẹ̀lú ìdí pàtàkì ni. Ní ìsìn tó ti mọ ọmọ mi dáadáa, tó ti mọ irú èèyàn tó jẹ́, whatever decision tó bá fẹ́ take lórí ẹ̀, mo fẹ́ kó máa rántí pé olóore ẹni o
bẹ́ẹ̀ ni sà. o lè máa lọ sọ́fíìsì. Moses ń dúró dè ẹ́. tó bá ti wá ṣetán kó padà wá bá mi nílé. èmi àti ẹ a máa jọ débì kan kó o tó padà sékòó. ok sà. ẹlẹ́dàá mi ìrìn àjò tí Kọ́lá lọ yìí má jẹ́ ń kábàámọ̀ o. jọ ṣé nǹkan tẹ́ ń sọ fún mi ni pé bí iléeṣẹ́ ìṣe tóbi tó ìyàwó mi ló ní. bẹ́ẹ̀ ni sir àwọn ní CEO. Please you can follow me sir. ẹ jẹ́ kí n mú yín lọ sọ́fíìsì wọn. kàyéfì. For the past 6 years mi ò mọrú ìyàwó tí mo fẹ́. Daddy ó yá máa bọ̀ jẹ́ ká máa lọ. ok sir mo ti ń bọ̀ sir. mo ń bọ̀ nílé o. tí n bá délé you have a lot to explain to me. fìdí tí là ń lọ. ṣáàdì Ọ̀yọ́ nìyẹn sir. bẹ́ẹ̀ ni. all right sir. káàbọ̀ ọmọ ìmọ́lẹ̀. bàbá amòye ìránṣẹ́ Elédùmarè àgbà kì í wà lọ́jà kó yọ ọmọ tuntun wọ́. o káre o kú àjàbọ́ mo kí ọ o kú sùúrù o kú fọmọnìyàn ṣe. ọba ti bọ́ ní òkùnkùn tipẹ́ àmọ́ gbogbo àmì tá a fi ránṣẹ́ sí ọ ọ̀ ń yọrí bọ́ ni bó tiẹ̀ jẹ́ pé kì í ṣẹjọ́ rẹ. o mọ̀mọ́ inú òkùnkùn tó wà bírímù bírímù òun ni ò fẹ́ kó rí mọ́lẹ̀. àmọ́ ní ìsìn mo kí ọ kú oríire. Ọlọ́run ti gbáláwo rẹ pọ̀ o kú àjàbọ́. ọ wá padà sọ́dọ̀ àwọn ẹbí rẹ báyìí. àgàgà ìyàwó rẹ lọ́ọ́ bá kó o dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kó o sì dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀. gbogbo ohun tó fi pamọ́ fún ọ tipẹ́ má wulẹ̀ gbìyànjú àti béèrè lọ́wọ́ rẹ̀ nítorí ara rẹ̀ náà ni kó lè bá a dáa ni. aṣẹ̀dá ló kìlọ̀ fún pé kó má fara hàn ọ́ kó má sọ̀rọ̀ èèyàn tó jẹ́ fún ọ torí tó bá sọ̀rọ̀ èèyàn tó jẹ́ fún ọ bọ́ bá mú ọ délé owó wọn parun pẹ̀lú òkùnkùn tí ń bẹ lára rẹ̀. bó bá mú ọ wọlé ọlà wọn ó dìtàn sọ wárẹ́ lẹ́ẹ̀kejì ọ máa lọ sọ́dọ̀ àwọn ẹbí rẹ ìyá rẹ àtàwọn àbúrò rẹ. bó bá jẹ́ lẹ́sìn onígbàgbọ́ ni ọ́ àbí mùsùlùmí ìwọ àti ìyá rẹ àtàwọn àbúrò rẹ ẹ jọ wà nínú ilé kan fún odidi ọjọ́ 7 gbáko. ẹ wàá máa gba àdúà ní kíkankíkan. bẹ́ẹ̀ tí ń gba àdúà ní kíkan bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa gba àwẹ̀ kún. bẹ́ẹ̀ bá ti wá ń gbàdúà ẹ fi òkùnkùn ayé yín kẹ́ fi ré kẹ́ ẹ sì béèrè fún ìmọ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀. ó ti yé mi bàbá amòye ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ o. máa lọ yóò dáa fún ọ bọ́ bá délé kó kílé o. dádì ẹ ṣé mo dúpẹ́ o ọpẹ́lọpẹ́ yín lára mi o mo dúpẹ́ ẹ ṣé gan sa o.
mi ò lè dúpẹ́ tán. Kò tọ́pẹ́, ọmọ mi náà ló jẹ́. Mo nígbàgbọ́ pé bàbá Amòye ti ṣàlàyé fún ẹ ìdí tó fi ṣe nǹkan tó ṣe fún ẹ. Bẹ́ẹ̀ni, ó ti yé mi sà, ó ti yé mi. Ṣáà lọ drop mi sílé, o lè máa lọ pẹ̀lú mọ́tò. Sá? Ẹ ṣé gan sa o. Ojú mi ti rí gan-an lórí ọ̀rọ̀ ọkùnrin ti fìyà jẹ mí láìmọye ìgbà. Kò dẹ̀ sí nǹkan méjì nítorí owó tó wà lọ́wọ́ mi ni. Mo ti kó 70 million naira fún ọkùnrin rí kó fi ṣe business, and síbẹ̀síbẹ̀ náà pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún un, ó dẹ̀ ṣì nà mí. Ìgbà tí gbogbo ẹ̀ sú mi, mo wá kúrò nìbàdàn, mo wá sí Mòwe. So Mòwe ni mo wà títí tí mo fi pàdé ẹ̀. Àtìgbà tèmi àti ẹ̀ ti pàdé, mo rí pé ìwà ẹ̀ ó yàtọ̀ sí gbogbo àwọn ọkùnrin tó kù. Ìgbà tí wọ́n sọ fún dádì mi, wọ́n ní kí n fara mi pamọ́ fún ẹ, kó má mọ bí mo ṣe jẹ́, so that ìwọ náà ò tún ní ṣe nǹkan táwọn tó kù ṣe. Láti ọjọ́ tí mo ti pàdé ẹ̀, ẹ̀mí kan ti ń sọ fún mi pé mi gbọ́dọ̀ jẹ́ kó o bọ́, ìyàwó mi ni ẹ́. And I don't care bóyá o jẹ́ ọmọ olówó àbí o kì í ṣe ọmọ olówó. Ìfẹ́ òtítọ́ ni mo fi ń bá ẹ lò. Àmọ́ nísìn tí mo ti wá mọ èèyàn tó jẹ́, what next? Wo ṣorí bá ṣe jọ ń gbé yìí, mo láìkí ẹ̀ gan, ó tẹ́ mi lọ́rùn. Mo kàn máa ń lọ síbàdàn kí n lọ check ọ́fíìsì mi and kí dẹ̀ yà kí dádì. But dádì nìkan ló wà nínú ilé yẹn nígbà tí mo lọ síbẹ̀. Báwo náà ṣe ń cope nínú adúrú ilé tó tóbi tó yẹn? Kò kí ń ṣe ilé dádì nìyẹn. Wọ́n ní ilé tiwọn, wọ́n dẹ̀ níyàwó. Anytime tí bá ń lọlé, mo máa ń sọ fún wọn. So wọ́n máa lọ ń dúró dè mí nílé ìtọ́dọ̀ mi. So ilé ńlá yẹn ìwọ ló ní? Yes. Ibi tí mò ń gbé nìyẹn kí n tó wá sí Mòwe. Okay, another one. Ìgbà tó finally discover pé mo lógun, ogun ń bá mi jà, why tí o ṣe take a risk tó tún fẹ́ mi náà still tó fi mí lẹ̀? Ṣé o rò pé ilé olówó ni bàbá mi ti wá ni? Rárá o, ogun tó ń jà wá nígbà yẹn ó ju tiyín lọ. Àwa 4 làwọn pẹ́rẹ́ǹtì wa bí. Èmi ni second born. Ọ̀yọ́ là ń gbé nígbà yẹn ní family house dádì wa. But mọ́mì wa wọ́n burú gan, kò sẹ́nibọ̀dì tí wọ́n lè bá jà. Dádì kìlọ̀ fún wọn títí wọn ò gbọ́. Àfìgbà tí àkọ́bí wa kú, ó dẹ̀ ti pé 15 years nígbà yẹn. Ọ̀dọ̀ ẹ̀gbọ́n mọ́mì wa dẹ̀ lèmi ń gbé nìbàdàn. Lẹ́yìn ọdún 3 again, wọ́n tún pè wá pé last born wa wọ́n poison ẹ̀. O ò tí ì gbọ́ nǹkan kan. Ẹ̀gbọ́n mọ́mì tí mò ń gbé lọ́dọ̀ ẹ̀ nìbàdàn, òun ló mú mọ́mì wa lọ sí ọ̀dọ̀ bàbá Amòye. Mọ́mì wa àti dádì wa wá lọ síbẹ̀. So lọ́rọ̀ kan, bàbá Amòye ló gbà wálẹ̀. Àwọn ló wá sọ fún dádì wa ní pé ká kúrò ní family house. Àtìgbà yẹn ló ti wá síbàdàn. And lẹ́yìn tó dé Ìbàdàn ní bí ọdún díẹ̀, mọ́mì wa sick, a dẹ̀ padà lose wọn. Wow, so lọ́rọ̀ kan, mọ́mì ẹni ò dáadáa tán fi ẹnu àti ìjà tán jà kiri tán fi dá wàhálà alẹ́ sínú fámílì yìí. Nǹkan tí bàbá Amòye sọ nìyẹn. Tí n bá wá sọ fún ẹ pé màámi àwọn gan-an ni ò dáadáa tó dá gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ sí wa tó dálẹ̀. Mo mọ̀, but mi ò lè sọ fún ẹ. Ṣé o náà ti wá kẹ́kọ̀ọ́ báyìí? As obìnrin, ṣé o ti learn pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí? Jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ́. Ìwà ẹ̀, tọ́jú ìwà ẹ̀. Ìwà dáadáa tó ń wù, má jẹ́ kó bọ́. Continue, oh my dear. O ṣàrùn tipa àti bímọ. Kì í dẹ̀ ṣe òun nìkan la máa bí. A sì máa bí sí i. Má jẹ́ ká fi ìwà tá a bá wù ú sìn. Má jẹ́ ká fi dá ogun sílẹ̀ sínú ayé àwọn ọmọ wa o. Jọ̀ọ́. Ó yé mi, àmọ́
ṣó mọ̀ pé kò ń ṣe obìnrin nìkan ló máa ń fa ogun. Ọkùnrin náà ń dá ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ nípa ṣìnà tó máa ń ṣe káàkiri. Mo wá ń ṣèlérí fún ẹ báyìí níwọ̀n bàgbà tó ṣe ń bẹ láyé tèmi náà wà láyé tí kò pẹ́ nìkankan nù wa, mi ò ní fẹ́yàwó lé ẹ, mi ò dẹ̀ ní gbìyànjú àti bá obìnrin míì láṣepọ̀ ń ta débi táwa fa ogun àbí wàhálà sínú ayé mi àbáyé tiẹ̀ àbí tọmọ mi kankan. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe lórúkọ Jésù. Amen. But àbúrò ẹ̀ kan tó wá kó nǹkan ibo lòun wà? Ó wà ní UK. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run màmí, Ọlọ́run ti bá wa ṣe. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó sì ń ọkọ mi, ọ̀kárí, òkú ọmọ ṣe yóò dáa fún ọ. Gbogbo yín pátá lẹ́ẹ̀ sóríire, ẹ̀ ní ṣerú ẹgbẹ́ pẹ̀lú ògo Ọlọ́run. Àmín mà. Àwọn ọmọ yín kọ́? Lọ́ládé ti lọ ọjà, Adéwálé lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀. Ok, kò sí wàhálà. Since tí mo ṣì wá ń bí tí mi ò tíì lọ, wọ́n bá mi ń lé. Kò sí wàhálà. Àmọ́ báwo wá ní báyìí ara ti yín tí ò yá pẹ̀lú àwẹ̀ tá a fẹ́ gbà, ṣé ẹ má lè bá wa gbà báyìí? Kí ni ó ṣe mítìn nílé gba àwẹ̀? Ta ló dá gbogbo tí ń bẹ ńlẹ̀ńlẹ̀? In case tó bá ń pe nọ́mbà mi tí mi ò bá pìkẹ́ ọ̀ tí ò bá lọ rárá, a máa bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà tí mo sọ fún ẹ, a máa bẹ̀rẹ̀ lálẹ́. Bọ̀dá Kọ́lá wọn ò fààyè gba rádaràda. Tí fóònù anybody bá ring, wàhálà ni, wọ́n lè bínú. Kò sí wàhálà, mo ti gbọ́, but ó ṣàbínú sí mi mọ́. No. ṣé ń tèrèrèrèrè olúwa o gbogbo ayé mi ẹ bá mi ṣẹ́ wọlẹ̀ ọ̀run ẹ ṣẹ́ wọlẹ̀ ọ̀run ẹ ṣẹ́ wọlẹ̀. Tó ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó dá ayé, ọba tó dá ọ̀run, Ọlọ́run tí kìí ṣe ohun tì. A ké pe Ọlọ́run dá wa lóhùn. Àtèmi àtàwọn àbúrò mi a ti bọ́ kúrò nínú òkùnkùn, a ti bọ́ sínú ìmọ́lẹ̀ nítorí pé àwa náà ti rí ìyàtọ̀. Nǹkan tí ń ṣe dáadáa fún wa díẹ̀. Àti ń rí jẹ, àti ń rí mu, àti ń rí ná, àti ń rí lò. Bá àti ẹ̀ tí tó Dangote. Ṣọ́ọ̀bù tí mo ti ń taṣọ lẹ́kọ̀ọ́, mo ti mú àbúrò mi Adéwálé, mo ti mú lọ síbẹ̀ kó lọ máa manage. Níbẹ̀rẹ̀ tẹ́ bá rántí pé ìyàwó mi ló ní ká gba loan ní báǹkì, ó dẹ̀ fi ilẹ̀ 1 plot tí àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ fún àfi ṣe collateral. Ìyàwó mi ò gba lónù, a dẹ̀ fi ilẹ̀ àfi ṣe collateral. Bank account, bank manager àti gbogbo bí owó ṣe jáde, ìyàwó mi frame ẹ̀ ni o, kò fẹ́ kí n mọ bó ṣe ń lọ ni. Mo ti wá gbé ṣọ́ọ̀bù yẹn fún Adéwálé báyìí, ó ti ń taṣọ ń bẹ̀. Ọlọ́run dẹ̀ ń ṣe, ó ń ṣe dáadáa, ó ti ń tà. Then àbúrò mi obìnrin Lọ́ládé, òun ń ta jewelry, ó dẹ̀ ní shop tó ti ń ta wine, but kò jìnnà sí mọ́mì. Ibi tó ti ń ta ọjà ó close sọ́dọ̀ mọ́mì, torí tí mọ́mì bá nídìí ìkànnù wa òun máa tètè yọjú sí wọn. Ọkọ alálùbáríkà òun là ń gbàdúrà yìí pé kí Ọlọ́run kó bá pèsè fún Lọ́ládé. And for me, olórí oko bámbàm, ọkọ Ayọ̀mídé fúnra ẹ̀, èmi àti ìyàwó mi a jókòó, a jọ sọ̀rọ̀. So àwa decide pé ká move kúrò ní Mòwe ká máa lọ sí Ìbàdàn. Then ìgbà tá dé Ìbàdàn, ìyàwó mi ní èmi ni kí n jẹ́ managing director tuntun iléeṣẹ́ òun. Ó ní life tóun live as a very cool life tóun live pẹ̀lú mi, ó tẹ́ òun lọ́rùn, òun fẹ́ ṣe blabla. Okay? So ibi tí èmi àti ìyàwó mi, ibi tí a sọ̀rọ̀ wá sí nìyẹn. A dẹ̀ fẹ́ kí alàgàtà kankan kó wọ àárín wa.
torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó wà ń ta tó ń wo fídíò yìí ẹlòmíà máa ní láéláé mi ò lè ever ṣe irú ẹ̀, màá gbélé iṣẹ́ mi lọ́kùnrin lọ́wọ́, láéláé mi ò lè ṣe é, men has come kinní kan but ẹ má wulẹ̀ worry, I need the opinion yín. We are fine, we are very very okay, and I love my wife whether money or no money. So this is where I would like to say a very big thank you to everyone. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú owó lápò, bó ṣe lè wù kó pọ̀ àbí kó kéré mọ́, tẹ́ ẹ mú lápò yín tẹ́ ẹ ra tíkẹ́ẹ̀tì, tẹ́ ẹ fi wo móvì yìí, ní agbára Ọlọ́run ẹ ní wówó tì, ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Àti jẹ àti mú kò ní wọ́n yín. Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kó pẹ́ tí aláàánú yín tá fi yọjú sí yín. Ẹ ṣe àdúpẹ́, ẹ kú gbogbo gbà wá, bẹ́ẹ̀ ṣe ń support wa, tẹ́ ń fìfẹ́ hàn wá, inú wa ń dùn. Ẹ̀yin lẹ ń fún wa ní energy tá fi ń ṣe more of this. Ẹ ṣe gan. Ẹ má wá gbàgbé láti comment, ẹ má gbàgbé láti sọ opinion yín sí comment section. Kẹ̀dẹ̀ má gbàgbé láti subscribe sórí Calm Studios TV. Ẹ ṣé púpọ̀. Bye. Ẹ̀yin obìnrin ṣe kẹ́kọ̀ọ́. Anyways, kò ń ṣe ara obìnrin nìkan lógún gbà wọlé, ó ń gbára ọkùnrin náà wọlé. So gbogbo wa pátá ni kẹ́ jẹ́ ká kíyèsára. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú òkùnkùn báyìí tí wọn ò tí ì rí ìmọ́lẹ̀. Wọ́n á kàn rí pé àwọn ò kí ń rá láàánú, wọ́n á kàn máa rìn ṣáá, wọ́n á máa ṣe ṣáá, wọ́n bá gbọ́jà kalẹ̀ complain ní all the time. Wọn kì í ní yíyá ni kírẹ́dìtì àwọn ìgbígbà gbogbo ìgbà, inú wọn ò kí ń dùn. Ẹ wo, gbogbo wa ni kẹ́ jẹ́ ká gbàdúrà fún ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ ara wa kò ní di òkùnkùn lágbára Elédùmarè. Ó dàbọ̀. I am seeking